Wọ́kìlù mọ̀. Wọ́kìlù mọ̀. Wọ́kìlù mọ̀ Yorùbá TV ẹ máa wò ó. Kan bẹ́ẹ̀ ni ó ní wípé nígbà kan rí là ń sọ o torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ wò pé àbí ìṣẹ̀lẹ̀ báyìí ni à ń sọ̀rọ̀ nípa past tense a sọ̀rọ̀ nípa present one bàbá àwọn past tense yín la ní kẹ́ ẹ sọ ìtàn tó ti lọ sẹ́yìn la ní kẹ́ ẹ sọ kódà tá a bá wò gan ìtàn tó ti lọ sẹ́yìn náà ń bẹnu bíbélì tó jẹ́ pé àwọn wòlíì kọ̀ọ̀kan náà tó ń sọ táwa náà tó ń gbọ́ bàbá lórí ọ̀rọ̀ tí wọ́n ká ẹ̀ sọ lọ yẹn ìtàn tó ti lọ ní sẹ́yìn tẹ́ bá wò dáadáa kí ni máa ń fà káwọn aránṣẹ́ Ọlọ́run máa ṣàgbèrè. ẹ ṣe nọ́mbà wọn tí mo sọ ti tèmi nígbà yẹn. Abidi efigigbi abidi olówe. ẹrẹ ló ṣe bẹ́ẹ̀ láyé ìgbà kan èlò tí mo kó dání tẹ́lẹ̀ better life lára ní ìsìn àpò kan 500 ìwọ tó bá lówó tó pọ̀ ló lè ṣiṣẹ́ bẹ̀ láyé tá a wà yìí tẹ́lẹ̀ 1000 la máa ń ṣe bẹ̀ ṣùgbọ́n ní ìsìn 5000 10,000. Abidi olówe. Wọ́kìlù mọ̀. Wọ́kìlù mọ̀. Wọ́kìlù mọ̀ Yorùbá TV ẹ máa wò ó. lórí ètò kan tí mo ṣe kọjá tí mo gbé Prophet Adémọ́lá Israel tí mo gbé wọn wá sórí ètò ọ̀pọ̀lọpọ̀ àwọn comment ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń pè ọ̀pọ̀lọpọ̀ àwọn bloggers ló gbéṣẹ́ yẹn ṣùgbọ́n mo kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbé mo kí gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run tó jẹ́ pé ẹ gbọ́ ètò yẹn ṣùgbọ́n nǹkan tí bàbá yìí ń sọ bóyá kò yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nǹkan tí bàbá yìí ní láti máa sọ ni wípé nígbà kan látijọ́ ni wọ́n ń sọ wọ́n sọ̀rọ̀ nípa nǹkan tí ń ṣẹlẹ̀ lásìkò yìí bàbá ẹ kọ́kọ́ bá ń kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ gbogbo ọmọ Yorùbá nílẹ̀ àti lókè òkun. ògo ni fún Ọlọ́run lókè ọ̀run mo kí gbogbo wa lórúkọ bàbá àti ti ọmọ àti ti ẹ̀mí mímọ́ orúkọ mi náà ní bẹ́ẹ̀ ìpínlẹ̀ kan wòlíì àti ajínrere Israel Adémọ́lá tàbá òyìn mọ̀ sí bàbá orí òkè náà ló máa yanjú ẹ̀ nǹkan tó ń pè ní thunder orí ọ̀fẹ́ Ọlọ́run. ọdún wo gangan ni iṣẹ́ ìránṣẹ́ bẹ̀rẹ̀ tọ́kàn bẹ̀rẹ̀ ní pẹ́rẹ́wú kì í ṣe pé bọ́yẹ wà láwọn dé èèyàn ni mo ń sọ tó bẹ̀rẹ̀ ní pẹ́rẹ́wú ọdún wo ló bẹ̀rẹ̀. tí mo sọ wípé mo dá dúró. tẹ́yìn gangan dá dúró. lágbára Ọlọ́run mo dá dúró ní 2004. bó ló ṣe bẹ̀rẹ̀. mo wà ní pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run mo bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí drama minister. So mo rẹ̀ tó máa ń lùlù church. Okay. So drama minister kéèyàn lùlù. So láti ìgbà yẹn Bíbélì sọ wípé ṣáà rí ènìyàn ẹ jẹ́ kí n sọ ní English have you seen a man diligent in his work? So mo rò pé bọ́lá ṣe rí ọkàn mi tí mo fi tinútinú sìn ló pè mí sínú iṣẹ́ drama pé drama ni òun fẹ́ lò mí fún wípé láti inú drama lọ máa di wòlíì máa preach ọ̀rọ̀ máa ṣe. So I started this ministry mo bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ yìí gẹ́gẹ́ bí drama minister pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run. lórí orí ìtàgé lágbára Ọlọ́run. ẹ ti ṣe eré sẹ́yìn. lágbára Ọlọ́run. àwọn èèyàn ti mọ̀ yín nídìí iṣẹ́ eré yìí. lágbára Ọlọ́run pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run wọ́n máa ń ṣẹlẹ̀ lórí tẹlifíṣàn ọwọ́ ogun ẹbọ òru mi ò jẹ̀bi. bó wà ní ti iṣẹ́ ìyìn rere ṣe wá bẹ̀rẹ̀ ní pẹrẹu. tọ́lọ́run bá ti fún yàn ní a tó bá ti mọ̀ ń lò pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run tọ́lọ́run bá fún yàn ní a tó bá mọ̀ ń lò pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run á fún yàn ní b á fún yàn ní c á fún yàn ní d. téèyàn bá ti bẹ̀rẹ̀ níbi ọ̀pọ̀lọpọ̀ tí ó wà nínú kwaya lénìí tẹ́ bá wo ọ̀pọ̀lọpọ̀ man of God lénìí inú kwaya náà ti bẹ̀rẹ̀ inú ọ̀ṣà náà ti bẹ̀rẹ̀ èèyàn á bẹ̀rẹ̀ láti ibì kan téèyàn bá sọ pé òun ò ní ọ̀gá Ọlọ́run kan ní kó ń dá dúró ni irú èèyàn bẹ́ẹ̀ kò lọ́la torí tí ẹni tí ò bá ní ìtàn kì í fẹ́ tán. bẹ́ẹ̀ni. So pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run mo ní ìtàn tẹ́ pé mo mọ ibi tí mo ti bẹ̀rẹ̀ torí kí n lè lùlù fún church mo ti kó lẹ́kọ̀ọ́ rí ní aago 9 torí mi ló fẹ́ lùlù ní ṣọ́ọ̀. bó ló ṣe bẹ̀rẹ̀. So èmi náà ń lùlù ní church mo dẹ̀ àwọn èèyàn máa ń like ìlú so mo dẹ̀ máa ń ṣiṣẹ́ printing nígbà yẹn so mo ń láti kó lẹ́kọ̀ọ́ pé mo gbọ́dọ̀ lọ lùlù church mo dẹ̀ délé ṣàlọ́tọ̀ lóru ọjọ́ ẹni kàbí wọn mo lùlù so mo rò pé pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run pẹ̀lú bí mo ṣe ń ṣe tọkàntọkàn Ọlọ́run dẹ̀ fi ìpè kẹ́ mi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ mo lọ sí orí òkè bàbá Kẹ́ndé Ọlá ńgbà tí ìpè ń dún Olúwa ń pè mí tí mò ń gbọ́ tí mò ń rí mo ríra níwájú ọ̀pọ̀ èrò so mo lọ sórí òkè Kẹ́ndé Ọlá ní Gọ́gọ́tà Lẹ́fàlàyé
ibẹ̀ lọ́lọ́run sọ pé iṣẹ́ ìránṣẹ́ mi báyìí ni mo máa lórí òkè síbi tá a wà ní ìlú Ìrè Adà, mo máa ní prayer ground station, mo máa ní sèkó, mo máa ní outside. So ìgbà yẹn lọ́lọ́run ti fún mi ní gbogbo kọ́kọ́rọ́ ibi tí mò ń lọ. So òótọ́ mo sì ṣiṣẹ́ printing ẹ̀ díẹ̀, but pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run mi rò pé mo lò ju ọdún kan lọ torí mo bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ full time ní 2005. bó o ní tọrọ ìgbéyàwó ṣe wá bẹ̀rẹ̀ ẹ ti wọnú ìgbéyàwó kẹ́ tó bẹ̀rẹ̀ drama ministry yín àbí ẹ kàn déédéé wọnú ìgbéyàwó ńgbà tẹ́ di pé ẹ̀yin náà ti di ajíhìnrere? Rárá, bó ló ṣe ṣẹlẹ̀? mo ti ń ṣiṣẹ́ ìránṣẹ́, inú iṣẹ́ ìránṣẹ́ ni ìyàwó mi bá mi bẹ̀. Okay. So pẹ̀lú oore ọ̀fẹ́ lọ inú iṣẹ́ ìránṣẹ́ ni ìyàwó mi bá mi tí mo ti ń ṣe iṣẹ́ ìránṣẹ́. Kọ́lọ́run tó fún mi lórúkọ wọn, kó fún mi stage wọn. Ọlọ́run ṣe ń yàn fún yàn títí di àárọ̀ yìí. Ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ ló sọ pé Olúwa ò yàn fún ẹni tó bá ti rí church kò mú náà. Ìgbà ìjì gbúdọ̀ wà tó máa challenge Ọlọ́run ẹni tó yàn fún mi rè. Kí ló tó fi ń ṣe báyìí? Torí woman being èèyàn ẹlẹ́ran ara ni gbogbo wa. So kò sẹ́ni tó pé tán. So gẹ́gẹ́ bí ohun tá a sọ sẹ́yìn nígbà tó ṣẹlẹ̀ yẹn tí ì bá ṣe ìyàwó tọ́lọ́run yàn tì mí, ohun tó ṣẹlẹ̀ sí mi nígbà yẹn ó tó dá lérú. ẹ dúró, a ṣe ń bọ̀ nbẹ̀ yẹn torí a fẹ́ clear àwọn nǹkan kan. Okay. nígbà tẹ́ bá mọ́ mi pàdé ṣáwọn náà mọ tíátà ṣe nìyẹn náà lè heart. Ìyàwó mi ò, mo lè sọ pé wọn heart rí but wọ́n máa ń kọ novel. ok wọ́n fẹ́ jọra wọn náà wọ́n fẹ́ jọ náà. wọ́n kọ novel and olórin náà dẹ̀ ni wọ́n. ok ọjọ́ fẹ́ jọra wọn náà. So wọ́n máa ń kọ novel, wọ́n máa ń kọ wẹ̀. So ìgbà tán bá mi bẹ́ẹ̀ wọ́n ó rọ̀ wọ́n lọ́rùn láti darapọ̀ mọ́ mi láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú mi. ìgbà tẹ́ wá fẹ́ mọ́ mi. Ó rọ̀ wọ́n lọ́rùn. ẹ ṣe marriage pẹ̀lú wọn. Lágbára Ọlọ́run. ta ló fẹ́ràn oúnjẹ jù náà ìyá àti mọ́ mi? Ẹni? ta ló fẹ́ràn oúnjẹ jù? Nínú èmi àti mọ́mì. ìyá àti mọ́ mi. Pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run. Bílẹ̀ kó gbé kíní sí. ta ló fẹ́ràn oúnjẹ jù náà ìyá àti mọ́ mi? Pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run. Gẹ́gẹ́ bí ọkùnrin ló gbọ́dọ̀ fẹ́ràn oúnjẹ jù. Obìnrin torí bẹ́ẹ̀ mi ṣe mọ̀ láàrin obìnrin ló bí mi sí. Àwa ọkùnrin la fẹ́ràn oúnjẹ jù. Náà nígbà tí mo ti wá ìyàwó mi lè wá oúnjẹ tán báyìí kó kọ́ síwájú mi bí òkè. Bí ló ti rùn sí kó kọ́ síwájú mi bí òkè. Ó mọ̀ pé mo máa ń gbààwẹ̀ púpọ̀. mọ́mí náà ń gbọ́ wa bí òkè. Ó mọ̀ pé mo máa ń gbààwẹ̀ púpọ̀. So tí mo bá fẹ́ break nǹkan tí mo bá ní mo like, téèyàn bá wo status mi, téèyàn bá wo fídíò mi, máa ń post ẹ̀ sórí page mi. By God's grace pé bó ṣe tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi, mo lè má jẹ gbogbo ẹ̀ tán ṣùgbọ́n màá ṣàfọwọ́ bà. So síbẹ̀ mọ́mí ò jẹun tó mi. èyí lè fẹ́ràn oúnjẹ jù. Lágbára Ọlọ́run. tẹ́ bá wà wò dáadáa tó bá di ọ̀rọ̀ àdúrà ta ló máa àdúrà gbà jù? Pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run èmi àti wọ́n jọ máa ń ṣe competition ni. Ṣùgbọ́n mi ní fẹ́ sọ̀rọ̀ lórí aspect of prayer lórí afẹ́fẹ́. nǹkan tí mo sọ pé ta ló lẹ́mìí àdúrà gbígbà jù là ń sọ. Òun náà ni mo ń sọ. tó lè gbà tí ó lọ́ngì jù. Kọ́lọ́run má jẹ́ kí ayé mu wà. Orí afẹ́fẹ́ la wà yìí. Ṣé get point mi? Tó máa sọ̀rọ̀ nípa aspect àdúrà. Àwọn pastor kan gba 9 hours 12 hours 3 hours àti gba 1 hour. Àwọn kan tún sọ wípé téèyàn bá ti gba long hours kí ló ń pray fún káàkiri. Kọ́kọ́rọ́ òun kálukú yàtọ̀. Ṣùgbọ́n nípa àdúrà, obìnrin tí ò bá lẹ́mìí àdúrà ju ọkọ ẹ̀ lọ ó ṣe tán kú. ta ló wá máa bínú jù? ta ni kọ́kọ́ máa bínú? Pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run nínú ìgbéyàwó mi. ẹ̀yin lẹ́ẹ̀kọ́kọ́ máa bínú. Ìyàwó mi sì bínú, mi rò pé mo tí ì lè ka ju ẹ̀mẹ́ta lọ. Ṣùgbọ́n mọ̀ pé ṣèbé ni mi. Torí ìṣòro tí wòlíì ní ni ìbínú. Ìṣòro tí wòlíì ní, ìṣòro wòlíì ní ìbínú. So pẹ̀lú Ọlọ́run dẹ̀ lò wọ́n láti ṣèmí rọ̀ gan. ṣé ẹ ti rọ̀ báyìí? Mo ti rọ̀ nínú ara. Torí tẹ́lẹ̀ títí tí mo fi wọnú ìgbéyàwó, títí tí mo fi ṣiṣẹ́ ìránṣẹ́, mo lè múra báyìí kí n sọ pé mo ń lọ prógráàmù. Téèyàn bá rí mi fín lójú ọ̀nà máa bọ́ sọ́ọ́lẹ̀ máa já. ṣó ti ṣẹlẹ̀ rí? Ó ti ṣẹlẹ̀ rí. bó ló ṣe ṣẹlẹ̀? À ń lọ prógráàmù náà lọ lọ́kadà yẹn misbehave sí mi. Mo dẹ̀ wọ́n pé ò lè rí mi fín. Ọjọ́ kan náà ìkan náà bàbá mi ní Olúwa. Ó sì lè náà bàbá mi ní Olúwa, mo lọ́bẹ̀ mo lọ gbèjà. ẹ farabalẹ̀ kí èèyàn ta kọ́ wá na ìkan nínú bàbá yín ní Olúwa ọ̀nà bàbá yẹn. Kò mọ̀ pé ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n. ọ̀nà dáadáa. Nínà dáadáa mi ìsínbẹ̀. Mo gbọ́ ni. Mo gbọ́ ni. Kẹ̀nà sáyẹ̀nsì bó mo ṣe rójú wọn tó kọ́rẹ́ lọ́wọ́ kí ló ṣẹlẹ̀. Wọ́n lẹ́nìkan chíta wọn pé kíníkan mo lọ bẹ̀. Ṣùgbọ́n nísìnyí pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run láti rí over 10 years ago since 2010. Lè ever rí mi téèyàn bá kí n sọ pé mo yọ torí ìgbà yẹn náà mo kó ẹ̀ṣẹ̀ díẹ̀. So ó máa ń ṣe mí pé kíníkan ṣùgbọ́n nígbà tí wọ́n wọnú ayé mi tí Ọlọ́run lò wọ́n dáadáa, ìbínú yẹn rọlẹ̀
mo lè sọ pé ó tán, gbogbo ayé sọ wípé ó tán, but èmi àti àwọn mi ló mọ̀ yìí pé kò tí ì ó ṣì kù. So instead tí ìmọ̀ àti wá bínú ṣẹlẹsánì kó di ọ̀rọ̀ ìjà kó di kékeré, mo lè bínú kúrò mbẹ̀, but ẹni ẹ bá cheat mi kí n sọ̀rọ̀ àṣẹ jọ tẹ̀yìn àtọlọ́kadà yẹn sọ́nà yẹn àbẹ̀yìn lẹ́nà. Kò sí bí mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí pé orí ayélujára bí ajere láwa ẹ̀ kò sẹ́ni tó sọ pé òun náà mi rí. Kí ló dé? Ọlọ́run fún mi lórí ọ̀fẹ́. ṣé James Bond ní láti mo sọ pé mo kó ẹ̀ṣẹ̀ lẹ́kọ̀ọ́. Okay, ẹ̀kọ́ ẹ̀ṣẹ̀. So number 2, first defense is to attack. So èmi ti fẹ́ bọ́lọ́kadà yà mí mọ̀ bó ṣe kó ẹ̀ṣẹ̀ tó master jù mí lọ. So ìbílẹ̀ tí wọ́n ti ń sọ̀kalẹ̀ ká tó sọ mo ti fún ní pọ́ńchì mi méjì. So tó bá ti wà nínú kòtò mo ti gbéra mo ti bá tẹ̀lé lọ. So pẹ̀lú ẹmọ pé téèyàn bá tún jẹ́ ẹni pè ṣe get point mi á ní àwọn orí ọ̀fẹ́ kan. So Ọlọ́run ò fún mi ní orí ọ̀fẹ́ láti wọnú ẹ̀ jùjù, so mo lè sọ wípé bíi 2 sí 3 náà ni mo lè kà tó ṣẹlẹ̀. Ìkan bíi physical but ilé tó kù apẹ́ngbà kan sọ̀rọ̀ sí láti mo fi kúrò ńbẹ̀. Gbàtẹ́ ẹ ti wà ní ayé rí àti ẹ ti play ní ayé rí dáadáa. Tí wọ́n bá sọ pé Ọlọ́run kì í lo ọdẹ, gbogbo wa Bíbélì sọ pé gbogbo aláṣà àti ṣìnà rí àti kùnà ògo Ọlọ́run. So Ọlọ́run akọ́ múyàn wọnú ayé yẹn kó tó di pé even bójú ọmọ pásọ̀ mọ́ bí ẹ sínú ẹ̀, ìgbà kan wà tó yẹ pé a kọ́kọ́ lò sínú ayé kó tó di pé wọnú rere. Gbàtẹ́ wá wà ní ayé yẹn ó ní wo lẹ fẹ́ràn jù gbà náà. Ẹ lè sọ fún mi pé ní Ìyábọ̀lá rẹ lẹ fẹ́ràn jù. Bí n kò jẹ agboolé ìgbàgbọ́ náà bí mi sí, ṣùgbọ́n dádì mi Anglican ni, ìrẹ̀kọ́ àwọn Anglican wọn fẹ́ràn ìgbádùn. So dádì mi máa ń gbọ́ Orlando, wọ́n máa ń gbọ́ Òbe, you understand? So mo fẹ́ràn bàbá Òbe púpọ̀ torí ọ̀rọ̀ wọn máa ń kọ́yàn lọ́gbọ́n, ọ̀rọ̀ bàbá Orlando máa ń kọ́yàn lọ́gbọ́n. Àwọn bàbá kan náà wà tán kọrin gbà yẹn jẹ́ pé mi ì lè rántí orúkọ wọn, so jẹ́ pé ó máa ń jẹ́ orin ọgbọ́n. So àwọn orin ọgbọ́n yìí máa ń láì, kò sọ́gbọ́n tó lè dá, kò síwá tó lè wù, kò sọ́nà tó lè gbà tó lè fi táyé lọ́rùn o. Irú interview tẹ́ ẹ ṣe báyìí tẹ́lẹ̀ àwọn kan give comment burúkú, ẹbí wọn léèrè ṣé pásítọ̀ kan wà lágboolé wọn tó mọ́? Pásítọ̀ wọn ṣe burúkú ju nǹkan tí mo sọ lórí afẹ́fẹ́ yẹn lọ, kò dẹ̀ ní ẹ̀ bá sọ síta. Ibi táwa lọ gangan lẹ́wádìí yẹn mo ṣàlàyé ọ̀rọ̀ kan torí mo rí pé àwọn kan wọ́n ń gbọ́ wa báyìí bá ṣe ń sọ̀rọ̀ yìí, wọ́n wò pé kí la fẹ́ sọ á sọ̀rọ̀. Mo kí ìránṣẹ́ Ọlọ́run alààyè mi ìmọ̀ mo ṣe fẹ́ dárúkọ mọ́ mi Prophetess Adémọ́lá náà ni màá sọ. Mo kí wọn. Tẹ́ bá wò dáadáa ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn a fẹ́ correct nǹkan kan bẹ́ẹ̀ ni ó ní wípé nígbà kan rí là ń sọ o torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ wò pé àbí ìṣẹ̀lẹ̀ báyìí ni à ń sọ̀rọ̀ nípa past tense a sọ̀rọ̀ nípa present one. Bàbá àwọn past tense yín la ní kẹ́ ẹ sọ, ìtàn tó ti lọ sẹ́yìn la ní kẹ́ ẹ sọ. Kódà tá a bá wò gan ìtàn tó ti lọ sẹ́yìn náà ń bẹnu Bíbélì tó jẹ́ pé àwọn wòlíì kọ̀ọ̀kan náà tó ń sọ táwa náà tó ń gbọ́. Bàbá lórí ọ̀rọ̀ tí wọ́n ká ẹ̀ sọ lọ yẹn ìtàn tó ti lọ ní sẹ́yìn tẹ́ bá wò dáadáa kí ni máa ń fà káwọn aránṣẹ́ Ọlọ́run máa ṣàgbèrè. Ẹ ṣe nọ́mbà 1 tí mo sọ ti tèmi nígbà yẹn ìgbéraga ló fà torí mo nígbàgbọ́ pé kò sí bóbìnrin ṣe lè gbé mi ṣubú. Mo sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Ọlọ́run ò jẹ́ kí n pẹ́nu ẹ̀, Ọlọ́run ò jẹ́ kí n ṣubú sínú ẹ̀, Ọlọ́run kàn mú mi là kọjá ni. Nọ́mbà 2 kò sí alágbára látinú Bible títí di ìsìn tí ìṣe nípasẹ̀ obìnrin náà máa lò fún wọn láti gbé ṣubú. Ní èní tẹ́ bá gbọ́ pé ìránṣẹ́ Ọlọ́run kan ṣàgbèrè, ilé ṣàgbèrè, ẹ má jẹ́ ayọ̀ wọn, ẹja máa gbàdúrà fún wọn because kò sí ìránṣẹ́ Ọlọ́run tó wù kó ṣubú. Nígbà yẹn tó ṣẹlẹ̀ sí mi, mo mú yẹ ẹ̀bùn àti àṣẹ tó sọnù lára mi. Irú àwọn ẹ̀bùn wo? Onírúurú ẹ̀bùn ni wòlíì gbọ́dọ̀ ní. Bíbélì sọ pé ẹ̀bùn mẹ́sẹ̀ẹ̀sán. So mo mọ level tí mo dé ní spirit realm nígbà yẹn, mo mọ level tí mo padà wà. So kí n tó padà sí level yẹn olóye àwẹ̀ tí mo gbà ṣe ṣáwá wù mí kí n wá ṣe máa ṣe àbáwò mi kí n jábọ̀. Kò sí ìránṣẹ́ Ọlọ́run lábẹ́ ọ̀run tó wù kó ṣàgbèrè, kò sí ìránṣẹ́ Ọlọ́run lábẹ́ ọ̀run tó wù kó jalè, kò sí ìránṣẹ́ Ọlọ́run tó wù kó mutí, kò sí ìránṣẹ́ Ọlọ́run tó wù kó la ẹ̀ṣẹ̀ kọjá torí ẹ̀ṣẹ̀ á máa jáyàn bọ̀. Ẹ̀ṣẹ̀ á máa jáyàn bọ̀. So tá a bá dẹ̀ rí orí ọ̀fẹ́ gbà ẹlòmíì lè má padà dìde mọ́ láyé tó bá jókòó sínú ẹ̀ tó bá ń sùn nú ẹ̀. Irú bí mo ṣe sọ tèmi síta tí onírúurú èèyàn sọ̀rọ̀ tí ó ṣe pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run. Bíbélì sọ wípé ohun àtijọ́ ti kọjá lọ. Bẹ́ẹ̀ náà ni sọ̀rọ̀ ẹ kẹ́mi kọ́mẹ̀ntì sá pọ̀ lọ. Èmi wá ní láti máa sọ fún wọn wípé
nígbà kan rí ni ṣe rí. kì í ṣe abímọ́mì kì í ṣe àsìkò ìmọ̀ nígbà kan rí ìtàn gbà kan kò dẹ̀ sí prophet tó bá lóun ò ní tàn irọ́ nípa kò lè tán kò lè pẹ́ tán. bàbá Hesekiah ní tàn bẹ́ẹ̀ni Olúwa ló ní tàn bẹ́ẹ̀ni. ẹ tó bá wá lóun ò ní tàn kankan èmi ò tí ì gbọ́ rí bàbá mo fẹ́ kí ẹ sọ̀rọ̀ yẹn kó kúnná dáadáa. Pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ pé àwọn yẹn sọ ṣe rí ọ̀pọ̀ ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n sọ̀rọ̀ wọn lórí social media lénìí tí ọ̀pọ̀ obìnrin á sọ pé ó gbóhùn ṣubú kí ni ìbẹ̀rẹ̀ ẹ̀ kò sí wòlíì kan tó lè dé sọ pé yẹn wá fún kánsẹ́lì ó dẹ̀ kì í mọ́lẹ̀ ó bọ́ṣọ lọ́rùn ẹ̀ kò sí. Ọlọ́run máa fọ afáyé mu gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan ṣe get point mi. Now èmi sọ bó ṣe ṣẹlẹ̀ sí mi bó ṣe ń ṣẹlẹ̀ sáwọn tó kù mi ò mọ̀ ṣùgbọ́n ọ̀nà tán gbà mú Táyé kọ́nà máa padà mú Kẹ́hìndé ṣùgbọ́n pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run mo ti ní ìrírí ẹ̀ mo wá ń protect àwọn evangelist tí mò ń train irú àwọn tó wà láyìíká báyìí sìn mò ń train wọn mo dẹ̀ ń jẹ́ kó yé wọn pé àgbèrè ò dá a máa jáyàn bọ́ a lot of ministers of God tí wọ́n rí mi lórí net pẹ̀lú interview tá láàkọ́ náà pè mí pé bàbá àwọn kan sọ fún ní ṣe bẹ́ẹ̀ mọ̀ pé nǹkan tó ti lọ pé mi ń parọ́ fún yàn pé mi ń ṣe so torí wọ́n mọ̀ pé èmi gan ló máa ń sọ fún wọn tán bá ṣe ń dé ẹ̀ṣẹ̀ báyìí ló tẹ́ ọ bọ̀ ẹ̀ṣẹ̀ báyìí ló tẹ́ ọ bọ̀ ò fẹ́ jábọ́ stop ẹ̀ ṣe gbàṣàwò so tí a bá rí ìránṣẹ́ Ọlọ́run kan lábẹ́ ọ̀run tó ṣubú sínú ẹ̀ṣẹ̀ àgbèrè ẹ má jà fi jọ̀jẹ̀ ẹ já fi gbàdúrà fún kọ́lọ́run kó lè mú kó nínú ìgbèkùn tó wà lẹ́ni a ti rí àwọn ìránṣẹ́ Ọlọ́run gẹ́gẹ́ bí áńgẹ́lì kì í ṣe áńgẹ́lì Ọlọ́run máa ń fẹ́ ká mọ̀ irú èmi Ọlọ́run fẹ́ kí n mọ̀ wípé mi ń ṣe áńgẹ́lì torí ìgbà yẹn tí mo bá ti gbọ́ pé ìránṣẹ́ Ọlọ́run ṣubú sínú ẹ̀ṣẹ̀ mo máa ń kórìíra tẹ́lẹ̀tẹ́lẹ̀ máa súnmẹ́yìn fún máa kórìíra ẹ̀ tí n bá ti rí pé alágbèrè ni wọ́n máa sún sẹ́yìn fún alágbèrè ni wọ́n ṣùgbọ́n Ọlọ́run mọ̀ fààyè gba ìyẹn fún mi nígbà yẹn kí n lè mọ̀ wípé kò sí ẹni rere kan kò dẹ̀ sẹ́ni tó kọjá àti ṣubú so tẹ́ bá gbọ́ pé ìránṣẹ́ Ọlọ́run kan ṣubú nípa ti owó nípa ti àgbèrè rárá ẹ jẹ́ ká fàdúrà ràn lọ́wọ́ ẹ jẹ́ fàdúrà torí ìgbà yẹn kò sígbà tí ọkàn mi bá kàn nígbà yẹn tí inú mi ò kì í bàjẹ́ ṣùgbọ́n mo fi kọ́ ẹ̀kọ́ gidi torí máa dúró síwájú ọ̀pọ̀ èrò mi bóbìnrin kankan sùn rí mi ìṣàgbèrè rí mi ìṣègbárí. ẹ máa ń sọ bẹ́ẹ̀ yẹn gbogbo gbà yẹn pẹ̀lú oore ọ̀fẹ́ mọ́mí ọ̀dẹ̀ máa kọ́ṣẹ́ yín. mọ́mí bílíìfù wípé mo gbọ́ yín lọ àwọn èèyàn lè fi kọ́ ẹ̀kọ́ lára mi ni ṣẹlẹsàn òótọ́ mọ́mí máa ń sọ ń gbà mí wípé kí n má máa gbé àwọn sókè sórí jù gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ fún yín pé wọ́n ní yọ nínú kámẹ́rà pé àwọn ò fẹ́ káwọn èèyàn mọ̀ wọ́n ní ọ̀pọ̀ gbà ìránṣẹ́ Ọlọ́run tó bá ń fẹ́ná sí ìdí àrò ìyàwó ìránṣẹ́ Ọlọ́run tó bá ń fẹ́ná sí wọ́n ń ṣe bẹ́ẹ̀ dà mọ̀ so kì í ṣe pé mọ́mí ò kì í bá mi sọ̀bọ̀ mo ń fẹ́ kó yé àwọn èèyàn torí ọ̀dọ́ ló pọ̀ jù láyìíká mi ìgbà kan wà wọ́n ló kò borí mi rúmọ̀ tó lọ nìyẹn ní ìlú Iléṣà yẹn náà lágbára Ọlọ́run l'Ọ́ṣun state wọ́n ló kò borí mi. ẹ dẹ̀ ti márì gbà yẹn. mo ti márì pẹ̀lú ọ̀fẹ́ Ọlọ́run. ẹ wàá jẹ́ kó mọ iye ọgbẹ́ yìí ò tí ẹ ìṣòkò gbẹ̀yìn tẹ́ ti mo sọ fún márì. pé mo márì wọ́n dẹ̀ rán mọ́ mi so wọ́n bìlìbì pé ìyàwó lè lọ gbóyún wá láti ta. tàbí kọ́ lọ gbé wá láti Tanzania. so torí wọ́n mọ̀ wípé àwọn èèyàn ṣe bẹ́ẹ̀ number 2 pẹ̀lú àwọn tó lórúkọ pè mí ilẹ̀ Ìjẹ̀ṣà pé tán bá rí fídíò wọn á lè sọ pé yes àwọn pé tán lórúkọ pè mí pé agbọ́pọ̀ ti lo nǹkan ọmọkùnrin ẹ̀ ò ní girlfriend ò ní kankan wọn á bí wọ́n lè rè kékeré mo ti fẹ́ ṣe. ṣẹlẹ̀ lò ó fún iṣẹ́ ìránṣẹ́ ni. ẹni ṣẹlẹ̀ lo nǹkan ọmọkùnrin fún iṣẹ́ ìránṣẹ́. wọ́n ní mo lò fún iṣẹ́ ìránṣẹ́ gbà torí Ọlọ́run ṣe ìyanu ṣẹlẹ̀ ògùn fọ̀hún so ṣùgbọ́n wọ́n rí obìnrin kan tàbí èkejì àwọn tó wà láyìíká mi wọ́n mọ̀ pé wọ́n ń during that period obìnrin òun wọ yàrá mi. ẹ sí àyè yẹn lẹ. obìnrin mi ò sí àyè yẹn lẹ obìnrin kan òun wọ yàrá lébi tí mo bá gbé. àwọn mẹ́mbà mi obìnrin gan ò mọ ìgbà even kí n tó má rí àwọn mẹ́mbà mi obìnrin ò mọ ilé mi àwọn ọkùnrin nìkan ló mọ ilé mi àwọn ọkùnrin ló wá bá mi fọṣọ so mi ìfàyè gbà yàrá sáà ni kí n tó lè bọ mẹ́mbà mi obìnrin lọ́wọ́ ń gbà yẹn nígbà tí mi ti máa rí. bí ọdún wo ni ìgbà tẹ́ ń sọ yẹn. ìmílẹ̀ tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ náà ni so since 2004 5 6 èmi àti ìyàwó mi pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run ìgbà tá a tó ẹ̀ṣẹ̀ ṣe legal marriage ṣẹlẹsàn Ọlọ́run ti mú amúra since 2010 torí àkọ́bí wa bí ní 2010 ṣùgbọ́n mo sọ pé bòńkẹ́lẹ́ la fẹ́ ṣe nǹkan wọn. ẹ fẹ́ jẹ́ kí gbogbo ẹ̀jẹ̀ ò mọ̀. bẹ́ẹ̀ ni pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run torí ẹnìkan tí mo kọ́kọ́ bá pàdé nígbà yẹn tó wù mí kí n fẹ́ tọ́lọ́run sọ fún mi ṣùgbọ́n tọ́lọ́run sọ pé àyè ò tún padà sí. sẹ́ni ọ̀fáìn tó mọ́ mi. fọwọ́ kanra. ẹni ọ̀fáìn tó mọ́ mi. ó fàìn ní àyè tiẹ̀. ṣùgbọ́n kò fáìn tó mọ́ mi.
òun ni mo fẹ́ sílẹ̀nsì òun ni ayálé tó bá gbọ́dọ̀ endorse mọ́mì fáìn pọ́ o. mọ́mì ni tá máa ń sọ̀rọ̀ pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run tí mo fẹ́ mo dìídì bọ́ lọ́run sọ òun ló fáìn jù lórí ilẹ̀ àgbáyé náà ṣe yọ̀ǹda fún yín áńgẹ́lì tó rìn lórí ilẹ̀ ni. bẹ́ẹ̀ni. ẹ bá ṣàkíyèsí ẹ ní wọn kó rẹwà jù hàn jù ìyàwó yín lọ sàn án kàn. ẹ ṣàjẹ́ ká pàtẹ́wọ́ káti ọ̀kọ́ dúpẹ́ yẹn náà. pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run mo jẹ́ nìkan tó yẹ pé torí mo máa ń sáfóbìnrin yẹn ẹ lè rí mi kí n jọ oúnjẹ ta kóbìnrin mi wá ń jẹ fún mi. kí ló dé. Ọlọ́run ní fi afáyé mú ohun tí màá sọ náà nìyẹn. So yàtọ̀ sí ìyá tó bí mi lọ́mọ àti ìyá mi wọ́n mọ̀ pé kò sẹ́ni tó wáyé gbogbo mẹ́mbà mi pátá di àárọ̀ yìí ọmọ sísítà kan ló ṣì bá mi rìn jù sísítà Jùmọ̀kẹ́ Adéfádébí nǹkan pẹ̀lú rẹ̀ fẹ́ lọ́run she has spent like 15 or 17 years with me in the ministry. Mo dẹ̀ dúpẹ́ lọ́run ara ẹ̀kọ́ tí mo kọ́ wọn virginity ẹ̀ ló fi má rì. ní ẹ̀ ń tẹ́ ìsọ yẹn. bẹ́ẹ̀ ni dàárọ̀ ẹ̀ kò lè sọ pé òun wá ń jẹ fún mi rí fọ́jọ́ kan pẹ̀lú gbogbo ìgbà tó bá mi rìn. So òótọ́ àwọn ọmọbìnrin tó súnmọ́ mi ń gbà yẹn wọ́n á rí ní ìrí wípé tókùnrin yìí bá lè ṣe ó yẹ kó gbé súnmọ́ kan nu wa ṣùgbọ́n pẹ̀lú èmi ló mọ ibi tí mò ń lọ àti wọ́ọ̀nì tọ́lọ́run fún mi. So kò jẹ́ wọ́ọ̀nì tọ́lọ́run fún yín. Ọlọ́run sọ fún mi wípé gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run tó bá fẹ́ ga láyé wọ́n gbọ́dọ̀ sá fún nǹkan mẹ́ta: owó, obìnrin, oúnjẹ. So wọ́n sọ Ọlọ́run ti sọ yẹn fún mi ṣẹ́gẹ́ gbọ́n ti mi tẹ bá béèrè mi dáadáa tí máa lọ church yẹn lọ mínísítà máa sọ fún yín Ọlọ́run ní béèrè owó èmi ló fẹ́ béèrè owó. ẹ sọ fúnra yín. máa sọ tọ́lọ́ bá dẹ̀ ní béèrè Olúwa ní béèrè owó a fẹ́ ṣiṣẹ́ fún ilé Olúwa yìí. ṣe understand lé ní ọ̀pọ̀lọpọ̀ lè fi máa ṣe business èèyàn ta tí wọ́n bẹ yẹn tó bá ti fowó lẹ́ẹ̀kì nìkan wọ́n gbé wọnú tara ni iṣẹ́ Olúwa ni a lè ṣe tán àwọn kan ti ń ṣe ká tó dáyé àwọn kan ó tún ṣe ńgbà tá a bá lọ so ẹ lè rí mi irú nǹkan bẹ́ẹ̀ mo ń sá fún títí di àárọ̀ yìí kò tí ì sí mẹ́mbà mi tó lè sọ wípé oúnjẹ tí mo fẹ́ràn jù rẹ̀. ìjẹ́ lẹ́yìn ìyàwó yín nìkan. pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run because ìgbà táwọn mẹ́mbà bá rí mọ̀ pé odindi oṣù yìí mo fi jẹ nǹkan báyìí ni dáàdi fẹ́ràn jù. òun náà fi fún yín lẹ́fàṣẹ́. tó bá fi doṣù tó ń bọ̀ á yà lẹ́nu pé kò rí láyìíká mi kò rí lẹ́nu. so gbogbo ìránṣẹ́ Ọlọ́run tí kélé tún jẹ́ ẹ̀kọ́ now àwọn blogger tó ń gbégbékúgbé wọn ní irú ẹlẹ́bàá kan gé fáwọn ìránṣẹ́ Ọlọ́run but ẹ jẹ́ ń pùtẹ́lẹ̀ ìránṣẹ́ Ọlọ́run tó bá fẹ́ lọ jìnnà kó má fi obìnrin ṣe secretary ìránṣẹ́ Ọlọ́run tó bá fẹ́ lọ jìnnà kó má máa jẹ oúnjẹ mẹ́mbà káàkiri eléyìí gbóúnjẹ wá fún ẹ̀ tán gbóúnjẹ wá fún ẹ̀ ìránṣẹ́ Ọlọ́run tó bá fẹ́ lọ jìnnà kó jẹ́ kí owó ministry ẹ̀ wà lówó ministry ẹ̀ àwọn tọ́lọ́run bá ń bùkún kó jẹ́ bùkún látọ̀dọ̀ Ọlọ́run kó dẹ̀ wà contented pẹ̀lú nǹkan tó bá ní pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run a máa gbé borí mi ìgbà míì wá ibi apá lóòótọ́ o táfẹ́ ranjú mọ́únjẹ ìjọ táfẹ́ ranjú mọ́únjẹ mẹ́mbà ìránṣẹ́ Ọlọ́run tó bá ti ń lọlé mẹ́mbà lọ jẹun káàkiri àti mú ẹ̀ àti ṣubú ẹ̀ ìrọ̀rùn ni. ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ó múnú mi dùn mo fẹ́ kí mọ́mí máa gbọ́rọ̀ ẹ̀ dáadáa ẹni mọ́mí wà lára àwọn tó jẹ́ kí ẹ rọ̀ pé ẹ má tètè bínú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣé ẹ ti bínú sí mọ́mí rẹ ni wọ́n wá fi ní this man calm down now calm down ṣe àpò bẹ́ẹ̀ máa wáyé calm down now kí ló mú kí bó mọ́mí sì máa ń bá yín sọ̀rọ̀ tẹ́fẹ́ rọ̀. Pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run ẹni tí Ọlọ́run bá ti fún ní ìyàwó tiẹ̀ Bíbélì sọ pé nínú ìwé òwe ó ní ọmọbìnrin rere ó fi ọwọ́ ara ẹ̀ tò ilé ara ẹ̀ aṣiwèrè fi ọwọ́ ara ẹ̀ dàrú pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run fún ní ọgbọ́n tó pọ̀ gan mo rò pé ìgbà tóun náà fẹ́ marry tó pray Olúwa sọ fún yín pé ẹni tó fẹ́ fẹ́ yìí ohun tó sọ fún mi nìyẹn pé wàá ní sùúrù gan èmi náà dẹ̀ pé jókòó kó jọ nítorí Ọlọ́run wòlíì ni mí. ẹ sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ mi ń ṣe pásítọ̀ mi ì dẹ̀ mọ́rọ́ pa my yes is yes my no is no. So pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run mo lè sọ wípé bí a mo bínú torí Ọlọ́run dìde fún ọ lórí ọ̀fẹ́ wọ́n tètè understand mi. Ṣùgbọ́n mo rántí ìgbà kan. ìyẹn gẹ́gẹ́ la fẹ́ gbọ́. àti ìmárì a sì jọ wà lójú ọ̀nà àti ìṣe wedding ṣá so a ní crusade a ní sọjí lẹ́sà òkè so à ń lọ sọjí so wọ́n á fẹ́ lọ àjọ wà nínú ilé ní ojú wọn mo ṣe múra pé mo ń lọ ẹ mọ̀ gẹ́gẹ́ bí obìnrin náà ní mo ti múra tán mo ṣe mú kọ́kọ́rọ́ mọ́tò kan máa lọ sọ pé àwọn sì fẹ́ wẹ̀ bóyá àwọn fẹ́ freshen up mo ní. títà mo ti lọ. tí mo wà bí látàárọ̀ kankan inú bí mi pé irú obìnrin wọlé pé kíníkan ṣùgbọ́n irú obìnrin wọlé lẹ́yìn ṣé wọ́n dá mi dúró ní ṣé wọ́n ṣe kíníkan inú bí mi gan
ṣùgbọ́n ó jẹ́ obìnrin kan tó jẹ́ pé láti ilẹ̀ kò gbomi lẹ́nu rí fọjọ́ kan mo rà nígbà lérí ìyàwó náà bá dákẹ́. so ó wá dákẹ́ a wá lọ program yẹn ìbínú ni mo fi wá mọ́tò dọ̀hún. ẹ sì gbé wọn sínú mọ́tò. mo padà gbé wọn sínú mọ́tò mo dúró dè wọ́n program tá a wá lọ lọ́jọ́ kìíní ọlọ́run rìn bí abàmì ẹni tó bá mọ program mi dáadáa ọlọ́run máa dárúkọ ó lò mí bí Apostle Solomon Joshua Iginla ọlọ́run ló lò mí láti dárúkọ láti sọ ilé téèyàn ti wá láti ṣe so táwọn èèyàn ti pọ̀ ń program tí ọ̀lú ti kún adénú ìṣòro drama la fẹ́ ṣe lálẹ́ ọjọ́ yẹn mo yin ọlọ́run mo ṣe ọlọ́run mo kí ọlọ́run sà ọ̀run yẹn ò ṣí olúwa kí ló dé mi ò tẹ ọ́ bẹ̀ṣẹ̀ mo ti máa ń tẹnu mọ́ nìyẹn olúwa ní kí n wò ìyàwó mi láàrin èrò wọn á wo ojú ẹ̀ ẹ sì rí wọn mò ń wò wọ́n dé glasses bẹ́ẹ̀ ni ó ṣe mi ilé ìwò olúwa ní níwọ̀n ìgbà tó bá ti ń bínú sí i tínú ẹ̀ ò bá ti dùn sí ẹ inú ọ̀run lè máa dùn sí ẹ so láti ìgbà yẹn pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run àjàrí àjàmọ́ torí mi ìbínú sí wọn mọ́ ẹ̀ẹ̀kan ṣoṣo tí mo tún correct wọn tí mo lè sọ pé ó dàbí ìbínú ní orí òkè náà ló máa jẹ́ ìbí ni àwọn ló kọrin lọ́jọ́ Friday ọlọ́run wa gbára 14 days program ni Friday tó tẹ̀lé wọ́n tún kọrin àwọn èèyàn wá ń kí wọn àmúlẹ̀ ẹ̀kú ṣe wọ́n àná ẹ̀ ti kékeré èmi débẹ̀ mo kí fún wọn. kí ló dé tẹ́ fi kí. ẹ ṣe mo sọ fún wọn pé ìránṣẹ́ ọlọ́run ò gbúdọ̀ máa rìn wọn ò gbúdọ̀ rí mọ̀ pé òpó kan ló máa rìn. àná tí tó lòun last week ọdún ẹ̀ kó lòun this week. ó fẹ́ jọra wọn. ó jọra wọn ni ẹlòmíì wà tó máa ń kọrin wọ́n ti mọ̀ pé orin tó máa kọ tẹ̀lé rẹ̀ wọ́n ti mọ̀ pé tẹ́lómi bá kọrin tó lórí mi bá kọrin kò lè ṣe má kọrin particular song gan nínú yẹn so mo yẹ sọ̀rọ̀ ni pé mi ì fẹ́ bẹ́ẹ̀ and tó bá jóbìnrin mi náà àṣẹ báwọn èèyàn kí mi ta lẹ́ẹ̀kan àwọn èèyàn yìn mi ta lẹ́ẹ̀kan àwọn èèyàn praise mi ta lẹ́ẹ̀kan ó wá dé wá kí fún mi bọ̀ wọ́n wá jọ ọlọ́run àtẹ̀yàn wọ́n fẹsẹ̀ méjì kúnlẹ̀ ọlọ́run ni ẹ̀rí mi torí ọ̀pọ̀lọpọ̀ bí lè fi wọ́n dẹ̀ kúnlẹ̀ pé I will change money if you change for yourself. iye ìdúró ní gbogbo action ìgbín ní gan ó sì mọ̀ ń wálé ọkọ̀ kan náà. bẹ́ẹ̀ ni torí bọ́n ṣe bá mi nìyẹn ṣe get point mi ṣùgbọ́n bàbá tó bí mi lọ́wọ́ kọ́ mi wọn àbúrò náà obìnrin ó kàn lè kí fún bẹ́ẹ̀. ṣó ti ṣe ń rí tẹ fẹ́ gbowó sókè ní obìnrin. obìnrin àbíyàwó mi. obìnrin. ń dákọ̀ ìyàwó yín obìnrin. ṣé ìgbà tí mo wà ní ayábínú rẹ. ẹ ṣe àmọ́ pé à ń sọ̀rọ̀ past mà present one. past là ń sọ báyìí ṣó ti ṣe ń rí tẹ. ẹnu ayé ìgbà tí mò ń jà yẹn kò sí tóbìnrin kan bá sọ pé òun mẹ́sẹ̀ já òun burú ṣẹlẹ́sàn a lè jọ ṣe counter-but tó bá jóbìnrin lásán ṣẹlẹ́sàn à kàn já ìgbà yẹn bá wí gbà yẹn. ẹ kàn fún ilé gbà. ẹ̀wọ̀n pé gbà yẹn àwọn èèyàn máa ń pè mí ní Fada K. kí ló tó ṣẹlẹ̀ tẹ fẹ́ pè mí Fada K. Google gọ́bẹ. ẹ ti Google gọ́bẹ rí. ẹ já fi kò lórí bẹ́ẹ̀. àwọn pastors kó tó di pé mo gbàgbọ́ kó tó di pé mo wọnú ìrere ṣẹlẹ́sàn so nígbà yẹn ṣẹlẹ́sàn ṣùgbọ́n lágbà tí mo ti wọnú ìrere pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run kò sẹ́ni tó lè ṣẹ́kù mo ṣí ọ̀ sókè pé mo kórìíra ọkùnrin gan tó bá ń na obìnrin mo kórìíra Ọlọ́run dẹ̀ tún jẹ́ kó yé mi wípé ọkùnrin tó bá ti ṣíwọ́ ẹ̀ sókè na obìnrin kì í jẹ́ èèyàn torí tó bá ti nà ìyàwó ẹ̀ ó ti nà ìyá ẹ̀. tí bá ti nà ìyàwó ẹ̀ ó ti nà ìyá ẹ̀ òkú ìyàwó ìyá rẹ̀ ti nà ìyá ẹ̀ ọ̀run ẹ̀ ló nà torí kò sẹ́ni tó wá tí ì ṣe ní obìnrin ló sùn kò sí ó sínú obìnrin kan tó gbé ẹ sínú ògò kó sínú obìnrin lágbà so ó jẹ́ kí pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run mi ò ṣíwọ́ mi sókè láti gbà tí mo ti wọ́n ránṣẹ́ pé bí ó ṣèèṣì pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run èmi àti àwọn èèyàn máa ń ṣeré pa dáadáa understand so a máa ń ṣeré pa a máa ń wọ́ra wa káàkiri inú ilé. ìyẹn láàrin ara yín sára yín nu. àwọn ọmọ wa lè wà ń bẹ àwọn mẹ́mbà lè wà ń bẹ. ẹ bá máa sáré kiri. lágbára Ọlọ́run bí wọ́n ṣiṣẹ́ ń kíchìn mo sáré jí ẹran mú mo sá jáde so wọ́n á lé mi pé ó jí ẹran mi jẹ́ pé kìnnìkan so ìyẹn wà pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run nínú ìgbéyàwó yìí ní ilé sọpọ́jọ́ kan rí pàtó tá a jà tó tó ọjọ́ kan tàbí méjì tàbí mẹ́ta kò mi ì lè rántí ṣẹ̀dásánì ọjọ́ tí wọ́n dẹ̀ lè sọ pé àwọn bínú sí mi ṣẹ̀dásánì ní ọjọ́ tí mo kàn sọ fún mi pé ó dàbí pé ìgbéyàwó ìkejì mi láìkẹ́ mi ì ṣe mọ́. àbí bò ẹ dúró ẹ sọ ẹ mọ̀ kó wòlíì mi kí ló mú ní tẹ̀bí sọdún ọ̀rọ̀. mo kàn wọ ẹ̀hún pé tẹ́lẹ̀ mo lè gbé báàgì mi bá a ṣe ń sọ̀rọ̀ yìí kí n gbé báàgì mi kí n lọ sí orí òkè kí n dẹ̀ lo 40 days mo ti lo 100 days lórí òkè pẹ̀lú orí ọ̀fẹ́ náà mo ti lo odidi ọdún kan rí lórí òkè. network wà á rí nọ́mbà yẹn pé. wọ́n máa ń pè mí a máa ń sọ̀rọ̀. ẹ kàn máa sọ̀rọ̀ nìkan. a máa sọ̀rọ̀ nìkan. àwọn àníwá yọjú wò. nígbà tí o ti ṣe ayé WhatsApp gan dáadáa wọ́n ti mọ̀ pé nínú ìgbéyàwó mo dẹ̀ ti rí bàtà sọ pé ó ní oṣù mẹ́ta olúwa ní ká máa fọwọ́ kanra
ìyẹn tiẹ̀ máa ń wáyé lẹ́ẹ̀kọ̀ọ̀kan. ṣe get point mi ọ̀pọ̀ ìyàwó ìránṣẹ́ Ọlọ́run gbárù ẹ̀ but àwọn tí wọ́n bá ti ṣàlàyé fún wọn pé báyìí lolúwa wí you understand and so tí máa dé lọ sórí òkè mo ti lọ sórí òkè nínú ìgbéyàwó ọ̀rọ̀ tí mo ń sọ ibi 2023 or 22 mo ti lọ sórí òkè for 9 months rí. ó ti pọ́dún kan náà. So for 9 months rí pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run orí fóònù àgbẹ̀ sọ̀rọ̀ ohun tó máa ń sọ mí ni pé ṣọ́lọ́run bá yín sọ̀rọ̀ kí lẹ rí o wọ́n ní mí lára rí pé Ọlọ́run ṣàmùkú níyàwó lé Ọlọ́run tá a bá ti jọ sọ̀rọ̀ so tí má dẹ̀ ti wà lórí òkè pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run wọ́n mọ̀ wípé a lè sọ̀rọ̀ láàárọ̀ àjípera wa ẹni tó bá kọ́ jí á pe ẹnìkejì tẹ́nìkejì bá rí miss call a máa pè padà lọ́sàn-án níbo lẹ bá dé lálẹ́ tán bá fẹ́ sùn níbo la bá dé táyìn tá a bá dẹ̀ ní bírèkì lórí òkè a lè jọ wà lórí fóònù kájọ sọ̀rọ̀ bí 1 hour màá fún gist tó ṣẹlẹ̀ lórí òkè àwọn fún gist tó ṣẹlẹ̀ ńlé lórí ọ̀fẹ́ Ọlọ́run dẹ́nu gbà so wọ́n jẹ́ obìnrin kan tó wẹ̀ ń díọ̀. Yorùbá Dùn Online TV ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sí lórí YouTube yín. ọkọ wọn pẹ̀lú iṣẹ́ tí wọ́n ń ṣe bẹ́ẹ̀. àwọn ìlàkọjá wo ni wòlíì máa ń là kọjá lórí òkè torí tí wòlíì bá lòun ò ní là kọjá tí máa ń là kọjá lórí òkè irọ́ ní ń pa. kò sí ìlàkọjá tí wòlíì lè sọ fún wọn làkọjá lórí òkè. torí tí wọ́n máa ń sọ nípa ìlàkọjá yẹn pé ìlàkọjá yàtọ̀ ìlàkọjá ọ̀pọ̀lọpọ̀ tó lọ sórí òkè lénìí ọ̀pọ̀lọpọ̀ ló mọ ohun tó lọ ṣe ṣùgbọ́n nígbà míì tí mo bá ṣàkíyèsí pé mo ní àwọn ìsọjí agbára níwájú mo ní àwọn iṣẹ́ níwájú ni mo máa ń lọ sórí òkè bẹ́yẹn mo lè gba bíríbírí 40 days mo lè farapamọ́ káwọn èèyàn bá ti ń béèrè mi jù nílé táwọn èèyàn bá ti ń wá àwọn fúnra wọn ló máa ń fúnra wọn ta lí kìnìkan gbá o mo lè mọ̀mọ́ sá lọ sórí òkè tán àti dá mi mọ̀. ẹ jẹ́ ká kọ̀rọ̀ ẹ ti bíríbírí 40 days yẹn torí nínú ètò yín kan tá a ṣe lọ ẹni kò sí ẹni tó lè gbàwẹ̀ 40 days láì jẹun láì mú mi ẹ máa mú mi. lágbára Ọlọ́run èèyàn lè mú mi èèyàn fi oyin sínú omi á mú ṣùgbọ́n pẹ̀lú rẹ̀ ọ̀fẹ́ téèyàn bá ní bíríbírí 40 days wà àwẹ̀ funfun wà ṣẹ̀ndàsán ṣùgbọ́n bíríbírí táwọn sọ̀rọ̀ bá bíríbírí omi nìkan lẹ́ni ẹ máa mú for 40 days for 50 days for 60 days. kò ní jẹ̀bà. kò ní jẹ anything oúnjẹ kò ní gbanú ẹ̀ náà lọ. wọn ayékun wọn ní dáná ní eré àbí tó bá wà. wọn á dáná ṣùgbọ́n ó lè lẹ́kọ̀ọ́ ó ti máa lẹ́kọ̀ọ́ irú èèyàn bẹ́ẹ̀ ni máa ń fara pamọ́ sí orí òkè tí wọ́n mọ̀ torí àwọn orí òkè wọn àti ẹkùn wọn ní jẹ́ kí gba bíríbírí ọjọ́ bíi mẹ́ta torí ẹlòmíì ò lẹ́kọ̀ọ́ á gba bíríbírí ọjọ́ mẹ́ta á gba méje á lọ fi òkèlè break ó lè tibẹ̀ lọ ó wrong irú àwọn tá à ń gba 40 days pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run odindi ọ̀sẹ̀ kan sọ́jọ́ mẹ́ta mẹ́rin àti ìgbúdọ̀ jóúnjẹ oníkèlè jẹ́ pé soft food oúnjẹ tá a lè sọ pé a lè jẹ tó lè pọ̀ jù òní rice bread and tea so lèyìn lè ọkọ wúrọ̀ jẹ kó mu ògì fún bí ọjọ́ mẹ́ta ọkọ torí pé inú yẹn lè bẹ̀rẹ̀ sí gba nǹkan dúró ọ̀pọ̀lọpọ̀ wòlíì tó ní ọ̀sà léni tán láwọn gbà àwọn ní ọ̀sà àwẹ̀ òkè fún yàn ní ọ̀sà àìfọpọlọ sí ló fún wọn lọ́sà torí nígbà tí yàn bá gbà àwẹ̀ tó fàgbàdo bírèkì àwẹ̀ ó gbà àwẹ̀ ó fi ọ̀gẹ̀dẹ̀ dúdú tó lé àwọn nǹkan tó lé òfin inú yẹn ti fẹ́lẹ́ ṣẹlẹsàn lẹ́ni àwọn bàbá wa nígbà kan àwọn bàbá wa kọjú sóòrùn agbára 1930 agbára kìnìkan wọn kúnlẹ̀ sórí àpáta òun náà ṣe tètè gbó torí wọn tún tọ́jú ara wọn bó ṣe kan tọ́jú ara wọn. àwọn wòlíì yẹn máa ń gbogbo wọn à gbogbo yà. bẹ́ẹ̀ni so ẹ lè sọ pé wọn gbogbo yà wọn kàn darúgbó sára ni so pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run ṣùgbọ́n tẹ́ bá rí ọ̀pọ̀ bàbá Adébóyè at age of 83 now wọ́n sì ń gbàwẹ̀ wọ́n dẹ̀ ṣe lókì yọ̀n wọn kákò wọn tẹ̀ torí wọ́n mọ nǹkan tán fi ń break wọ́n mọ àwọn nǹkan tó yẹ kán mú. irú bàbá yẹn gan mọ nǹkan tó yẹ kán jẹ. so wọ́n ti máa ní thank God that my wife is a medical personnel nurse ni wọ́n so wọ́n máa sọ pé kò sáyè àti jẹ ilé so ó ní drinks kan tí mo máa ń like àti mu anything alcohol gba tí mo wà náà yí gan mi ìmúrí. kò mọ yín lára. kò mọ mi lára. ẹ má sọ drinks yẹn lórí afẹ́fẹ́ ká má tó gbàbẹ̀ yẹn náà mú. number 2 kò tẹ́ Ọlọ́run kó má mu wa mọ́. ẹ̀wọ̀n pé tọ́lọ́ bá ti fún yàn lẹ́kọ̀ọ́ ìṣọ́ ìgbà tó bá máa dáhùn padà á dáhùn padà sí orí ọ̀fẹ́ agbára tó ju ti ìṣáájú lọ. á dáhùn padà sí orí ọ̀fẹ́ agbára tó ju ti ìṣáájú lọ pẹ̀lú orí ọ̀fẹ́ lọ lẹ́yìn àwọn ìṣẹ̀lẹ̀ tí mo ló ṣẹlẹ̀ sí nípa obìnrin yẹn pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run iṣẹ́ agbára tọwọ́ mi ṣe lẹ́yìn àgbà yẹn tí mo jẹ́wọ́ tí mo ṣàtúnṣe iṣẹ́ agbára tọwọ́ mi ṣẹlẹ̀ àwọn wèrè ríwò sàn pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run ìgbà yẹn gan látọ̀ ẹ̀ṣẹ̀ dá orí òkè sílẹ̀ tọ́lọ́run dẹ̀ náwó agbára pẹ̀lú wèrè kan náà kọ́gbọ́ láti Èkó tó ń jẹ́ Gàníyàtù sórí òkè wèrè kejì náà Muslim ni tó ń gbé wá Ọlọ́run dẹ̀ wò wọ́n sàn pátápátá tí ò sí tracy sẹ̀ ṣẹ̀nàṣàn tó Ọlọ́run tí wọ́n mi ṣe agbára ẹni tó ní kidney problem tó yẹ pé
ó ti ń ṣe dialysis fún every week tó ti ń di ó dàbí pé ìgbà tí àwọn sọ pé ó yá ti máa di 3 days ó dé orí òkè yìí ẹsẹ̀ ara ẹ̀ ló fi rìn sọ̀kalẹ̀ tí ò sí nǹkan tó ṣe. àwọn tán jẹ́wọ́ rẹ̀ ní gbàngbà so pẹ̀lú òye láwáyé ọ́ ní gbàngbà torí ọwọ́ agbára rẹ̀ gbàngbà ló fi ń gbà wá ní gbàngbà. ní kankan tí ó ní kankan tó bí orin ṣé mo wípé ẹ jẹ́wọ́ ní gbangba gbogbo ọmọ Nàìjíríà gbọ́ yín mo wá gbọ́rọ̀ kan wọ́n ní Kẹ́mi gan ti marry. pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run ṣé mo pé mo sọ fún yín pé ẹni ẹ sọ fún mi wípé Kẹ́mi ni òun ṣe get point mi. past la ń sọ o sọ present moment o torí mo fẹ́ kí mọ́mí understand dáadáa. torí irú ẹni tí ó sọ̀rọ̀ yẹn ṣe understand mi mọ̀ torí Ọlọ́run fún mi lórí ọ̀fẹ́ kan mi ì morúkọ sórí but ìgbà tẹ́ni yẹn sọ̀rọ̀ pé Kẹ́mi wà pa Kẹ́mi olóde jẹ́ so Kẹ́mi tí dàárọ̀ yìí mi mọ̀ bóyá ó ti má rí o bóyá kò tí ì má rí torí ìgbà tí mo sì lọ sórí òkè àánú last tí mo sì rí láàrin èrò ẹ rí báyìí bẹ́ẹ̀ ni mo sì fi preach pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin lẹ máa wá bá ìránṣẹ́ Ọlọ́run tẹ máa sọ wípé tẹ máa sọ fún ìránṣẹ́ Ọlọ́run pé Olúwa ní kàn bá yín sùn òun kógun yín lè ṣẹ́ Olúwa ní ẹ̀yin lẹ máa bímọ inú mi fún mi Olúwa ní oríṣiríṣi mo sọ àwọn nǹkan tó jù mí rí lórí òkè yẹn ṣẹlẹsàn mo dẹ̀ sọ lórí òkè yẹn pé irú ẹni tó wà níbí báyìí tó ń wò mí ṣe get point mi irú ẹni tó wà níbí báyìí tó ń wò mí mo dẹ̀ ti sọ pé ọjọ́ tó bá padà wá torí ẹ̀ méjì ló wá ń gbà yẹn pé ọjọ́ tó bá padà wá so kì í ṣe pé bí àwọn orúkọ àbísọ ẹ̀ gangan sí Kẹ́mi ṣùgbọ́n òun tán pé lójú mi báyìí ṣẹlẹsàn nígbà tí mo dẹ̀ béèrè lọ́wọ́ ẹ̀ pé church ló lọ ó ní gbogbo oníṣe lòun lọ wọn á lọ ṣọ́ọ̀ṣì ilé wọn á lọ ṣọ́ọ̀ṣì ilé wọn á lọ ṣọ́ọ̀ṣì ilé. church kan ló ń jẹ́ gbogbo oníṣe. òun sọ pé gbogbo oníṣe nǹkan tó mìíràn ni pé kò sí gbogbo church àti kérúbù àti celestial lílọ ni gbogbo lẹ́jọ́ jíjẹ́. so number 2 ṣe àwọn pé gbà yẹn náà mo sọ pé time yẹn ti jìnnà so irú àwọn ọ̀dọ́ ìgbà yẹn ṣẹnasan nígbà tí mo ṣe àwọn yẹn kan ti má rí bọ̀ tí irú eléyìí tí mo ń sọ ṣẹnasan mi ìmọ̀ bóyá ó ti má yìí tiẹ̀ mọ̀ anything about mi ò tí ẹ̀kọ́ kan tí mo bá rí ṣẹnasan tí mo bá rí fèsì ẹ̀ náà lè gbé wáyé pé ọmọbìnrin yẹn torí mi ń sábà tẹ̀jú wọn yàn mi dẹ̀ kí n dẹ̀ ṣe wípé ọmọ tó súnmọ́ mi dandan so àwa ta jẹ́wọ́ rẹ̀ ní gbàngbà ó ní yẹ́dùn o làwa yìn ọ́ ní gbàngbà ẹ bá mi kọ́ torí agbára rẹ̀ gbàngbà ló fi ń gbà wá ní gbàngbà ṣé àwọn pọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ̀ ń sọ yóò mọ̀ ìyá ẹ lẹ́nu ṣé àwọn nǹkan tí ọkọ̀ mọ̀ ìyá ẹ lẹ́nu ẹ mọ̀ wò wípé sáwọn ìránṣẹ́ Ọlọ́run kan lè sọ̀rọ̀ yìí sá ṣé àwọn pé nǹkan tí ń tẹnu yín jábọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run tó ń pè yín lórí aago gan àbíyá tí wọ́n gan rùn wọ́n kàn kọfà èmi ń kọfà rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tán text message tán kọ comment ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì gan ní làkọjá ṣùgbọ́n kò ní lè sọ ọ́ta àwọn pásítọ̀ mi àmọ́ àbí máa ta tó jẹ́ pé tó bá ti ń dọjú ogbó náà ẹ̀sẹ̀ kọ́ mọ́ wá ìyá tó wà ní chọ́ọ̀chì ò ní mọ̀ pé dáàdì ti gbé mi síta ṣùgbọ́n gbogbo ẹ̀ lẹ́yìn sọ kí ló mú yín kẹ́ máa sọ. ẹ ṣe Bíbélì sọ wípé ẹni rere kan kò sí. Number 2 mo sọ fún yín lẹ́ẹ̀kan ṣe rí ọ̀pọ̀lọpọ̀ tó kàn rówó ra dátà tó comment tẹ bá wo ohun tó wà ní ayé lẹ́ni àwọn kan ṣáà comment kan lè mọ̀ pé àwọn náà exist ni tẹ bá wo lébi tó ti jáde kò lè rí ẹyọ ẹnìkan tọ́ka sí wípé ó jẹ́ èèyàn so ẹlòmíì ò ní home training kò bó ṣe ń sọ̀rọ̀ sí àgbàlagbà wípé wá rí ìránṣẹ́ Ọlọ́run tó sọ nǹkan tó là kọjá ṣe get point mi tó wá mú owó ẹ̀ tó ń type ṣe rí Bíbélì pèdè ńlá kan ó ní touch no man not dead do my prophet no harm anything tó bá ti jẹ́ ti ìránṣẹ́ Ọlọ́run ṣẹdásánlì èmi ò kì í fọwọ́ kan ṣe wá rí tá a bá ń sọ nípa àwọn ìránṣẹ́ Ọlọ́run tó bímọ ta excuse me sir Bíbélì sọ pé ẹni rere kan kò sí. tí mo ń lọ gẹ́gẹ́ nu. Number 2 ni wípé ìpè mẹ́ta ló wà a kàn ń pè gbogbo wa ní ìránṣẹ́ Ọlọ́run ni ìránṣẹ́ Ọlọ́run mẹ́ta ló wà pẹ̀lú gbogbo level tá a pọ̀ sí láyé level mẹ́ta péré la wà. Now ogun dìpè wà ẹni tọ́lọ́run pè wà ikú pè mí wà ebi ó di ìpè wà ebi dìpè kò sí nǹkan tí ò lè dánwò kò dẹ̀ ní free remorse torí àtijẹ ló wà débẹ̀ ẹni tó jẹ́ ogun tó ní ìlà kọjá á fẹ́ ṣe tẹ̀mítẹ̀mí kó má bàa padà sẹ́sẹ̀ àárọ̀
ṣẹwárí tó lọ́n dìdí pé dandan wọ́n máa ní ìgbógun ti gangan àjàjà wa tá a wà ní area of deliverance ṣe understand so ẹni tó bímọ ń ta ṣe get the point mi tá a bá ti wà nínú ìwé àyànmọ́ ẹ̀ wípé obìnrin méjì ló máa bímọ fún àyànmọ́ ògbógun orílẹ̀ ẹlẹ́jọ́ ṣe get the point mi number 2 ni pé kí ló fà á tó fi bímọ ń ta kò sí ọkùnrin kò sí ìránṣẹ́ Ọlọ́run kankan tó wù kó máa gorí pẹpẹ kó máa wàásù sáwọn èèyàn tẹ́ bá ṣàkíyèsí àwọn tó ń wàásù ìwà mímọ́ jù ni ọ̀tá wọn máa ń fà sínú ẹ̀ṣẹ̀ yẹn jù bíi ti bùgù torí nǹkan tó ń wàásù yẹn wọ́n fẹ́ kán against ẹ̀ ohun tó ń wàásù yẹn wọ́n fẹ́ kí ayé fi bí wọn pé ṣèbí nǹkan tẹ̀dẹ̀ ń wàásù fún wa rè òun ló ṣe máa ń sábà ṣẹlẹ̀ ṣẹlẹ̀sán so tẹ́ bá sọ pé ìránṣẹ́ Ọlọ́run kan kò sí ìránṣẹ́ Ọlọ́run kan lábẹ́ òrùn mo fi Ọlọ́run tó pé mo fi ń sọ tó lè sọ pé òun kó ògo já tán kò sí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ sọ pé abíyáwó ẹlòmíì rùn tẹ́lómi bá tó kú tán tó ẹ̀ṣẹ̀ máa kọ́ ọmọ wá tẹ́lómi bá kú tẹ́lẹ̀ tó ẹ̀ṣẹ̀ wá rí tẹ́ bá délé ẹlòmíì lára àwọn pásítọ̀ tó máa ń gbé lọ káàkiri gbọ́n máa ṣe yẹn tẹ́ bá dé abẹ́ ẹ̀rí oríṣiríṣi ìgò ọtí ṣẹ́gẹ́ ìbọn tìmí lábẹ́ ṣùgbọ́n tó bá pásítọ̀ tó bọ́ síta tó fẹ́ jẹ́ ìgbà mi mò ń mu ọtí ayé rẹ̀ alábàjọ wọ́n máa ń sọ̀sọ̀ ní church wọ́n á bu kàkà tán bá fi pray fún ṣẹ́gẹ́ ìbọn tìmí wípé ẹni tó lè jẹ́wọ́ gbagba yìí pé òun mu ọtí ẹjẹ́ àgbàdúrà fún òun ránṣẹ́ Ọlọ́run kó máa mu ọtí ṣẹ́gẹ́ ìbọn tìmí àfiṣe wà ọfà wà ó jọra so ẹni tó bá ta lọ́fà àgbèrè lẹ́nu kó máa ṣàgbèrè káàkiri nínú àgbèrè yẹn ó lè bímọ kó jẹ́ ọgbẹ́ tó lápá ọgbẹ́ tó lápá kó jẹ́ ọgbẹ́ tó lápá ẹni tó bá ta ní ọfà ọtí amọ̀tí ṣẹ́gẹ́ ìbọn tìmí ṣùgbọ́n gbogbo ẹ̀ kò sí ìránṣẹ́ Ọlọ́run kan lábẹ́ ọ̀run yìí tó wù kó ṣubú sà bí mo sọ fún yín level tó bá ti jábọ́ kó tó padà fún orí ọ̀fẹ́ níbẹ̀ ohun tó fi orí ọ̀fẹ́ 3 days marathon gbà tó bá fi lè jábọ́ lẹ́ẹ̀kan nínú ẹ̀ṣẹ̀ àgbèrè tàbí olè tàbí obìnrin náà ní àgbèrè olè owó ó lè take 30 days kó tó padà súnmọ́ level yẹn padà ó lè má débẹ̀ ó wá lè take long hours tó lọ́ bá fún ní orí ọ̀fẹ́ there is difference between grace and mercy ṣe understand orí ọ̀fẹ́ àti àánú ó yàtọ̀ síra díẹ̀ so tó bá rà àánú gbà ṣẹlẹ́sàn tó bá lórí ọ̀fẹ́ gbà ó lè padà síbẹ̀ ṣùgbọ́n ẹ̀sùn ìsà ẹni tó bá fàgbèrè lọ mí sìn pẹ̀lú orí ọ̀fẹ́ lọ máa ní kọ́lọ̀ ń ba wí gidi mi ní sọ wípé kọ́lọ̀ ń dárí jì torí kò mọ̀ tí wọ́n ṣe o máa ṣèdájọ́ ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ bó ṣe wá ní. ẹ wà kọ iná wá jó wọn rún. lágbára Ọlọ́run. iná wá kó jó wọn. iṣẹ́ get point mi because mo mọ ohun tó jù mí rí nígbà yẹn. gbogbo nǹkan tó sọnù mọ́ yín lára. bẹ́ẹ̀ni so kí n tó gbà padà ó ṣe díẹ̀ so ohun tí mo ẹ̀ṣẹ̀ wá gbà padà kí ẹnìkan tó ẹ̀ṣẹ̀ wá sọ pé ẹ tiẹ̀ ní ìjùlẹ̀. Ọlọ́run tó pè mí ò ní jẹ́ kí n rí irú ẹ̀ mọ́ láyé lórí ọ̀fẹ́ Ọlọ́run. bàbá mo fẹ́ ká ṣe kinní kan ẹ gbà kí n ṣe lọ́jọ́ yẹn mo fẹ́ kí mọ́mì máa gbọ́ràn ẹ̀ dáadáa. mo ní ṣé kí n dárúkọ orí òkè yìí ẹni kí n má dárúkọ rẹ̀ lọ́yìn ṣé mo lè dárúkọ rẹ̀ báyìí. ọ̀dà ẹ jẹ́ ká kú ṣe báyìí dáná ẹ jẹ́ ká kú ṣe báyìí. ìbéèrè kan wà tí mo fẹ́ bí ń bèrè ẹni tó bá jẹ́ wípé láàrin àwọn aláàbò ni ẹni àṣírí tó tú jáde nínú iṣẹ́ ìránṣẹ́ kò ní tú ẹ bí ọ̀rọ̀ kí ló bí ọ̀rọ̀ yẹn. ẹ ṣe mo sọ fún yín bí iṣẹ́ ìránṣẹ́ bá ṣe tó ìjì ẹ ṣe máa tẹ báwo nígbà kan àwọn blọọgì àgbèrè pèsè Sulaimon ló bá obìnrin bí obìnrin ọ̀rẹ́ ṣe Solomon ni tó ní ẹjọ́ pẹ̀lú bó ṣe lórúkọ tó tẹ́ ìwo ló fẹ́ mọ̀ táyò ní dáhùn wọ́n á jẹ́ 400 àwọn tó dẹ̀ gbé wọ́n dẹ̀ gbàgbọ́ nú ẹ̀ ṣé kí wọ́n sọ kí ni kan fún yín àwọn pásítọ̀ ló pin jù ìgbà tí kan pera ìní ẹlẹ́rú àgbáyé tó lòun fún bàbá King Sunny Adé tó lòun fún ọlágbára tó lòun fún yín káyọ̀ lágbára náà àwọn ìránṣẹ́ Ọlọ́run ló pin jù ṣe get point mi àwa ìránṣẹ́ Ọlọ́run náà ni ọ̀tá ìránṣẹ́ Ọlọ́run ṣẹlẹ̀ sáàlì dókítà ni ọ̀tá dókítà àwọn awo náà tí wọ́n lè wà láàrin oṣù bẹ́ẹ̀ ní sábà rí awo kó máa fi awo ẹgbẹ́ ìṣẹ̀ sí ẹ ò gbà tán mú oníṣẹ̀ṣe kan dọ́là tàbí gbogbo wọn lù bẹ̀ pa ṣùgbọ́n nísìnyí pẹ̀lú eléyìí tí interview tẹ ṣe láàkọ́ tí blogger kankan gé ibẹ̀ kí wọ́n sọ pé mo ṣàgbéyẹ̀wò mo dárúkọ wọ́n mọ orúkọ ẹni tí mo dá wọ́n mẹ́ni tí mo dárúkọ yẹn wọ́n mọ bó ṣe jẹ́ wọ́n kàn rò pé bóyá ẹnìkan ni ní wọ́n sọ pé bóyá ó lè sú mi wọ́n ní jọ fún kí ni past mi kí ni future mi kí ni present mi ṣe get point mi so ìránṣẹ́ Ọlọ́run alààyè pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run ohun tí mo ṣàlè sọ ni pé àdúrà náà ni kẹ́ máa fi ràn wá lọ́wọ́
kán má condemn any man of God ẹ̀ ń tẹ̀bi pa so gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ béèrè lẹ́ẹ̀kan wípé àwọn awo ṣe understand wọn á ní àwọn ò mọ kíní òbí yé àwọn ṣùgbọ́n lè ní àwọn pásítọ̀ ló fẹ́ fi àṣírí wọn pásítọ̀ míì kó má bàa gba mẹ́mbà wọn. wọ́n bá gbá lọ. ṣùgbọ́n ṣé wàá rí àṣírí tó wà láàrin pásítọ̀ rèé kí nìkan tó ń pè ní ìjọba. ọ̀wá èrò náà lè jọ. rárá láyé àwọn apọ́sítélì wọ́n tó ń pè ní ìjọ ni pé tá a bá jẹ́ méje ọ̀ méjìlá tẹ́nìkan bá ti níṣòro gbogbo alájọ níṣòro wọ́n á gbàdúrà fún wọ́n á pray fún wọ́n á ṣe tàbá olú báìbù wọ́n mẹ́nìkan wọ́n pa ìgbà tí wọ́n mẹ́lòmíì ìjọ dìde ìjọ gbàdúrà ọlọ́run ṣílẹ̀kùn lé túbú fún ṣùgbọ́n lẹ́ni àwọn ṣọ́ọ̀ṣà ní aráàlú ẹ̀ ti bẹ̀rẹ̀ àwọn pásítọ̀ gan ló máa pé fọ́nrán burúkú nípa pásítọ̀ ẹgbẹ́ wọn torí mb ṣẹlẹsàní ṣùgbọ́n mi sọ pé kò sí láàrin àwo torí mi ìdáàrin wọn rí ṣùgbọ́n mo ṣàkíyèsí torí gbà kí wà tèmi àti ẹnìkan jọ ní àwọ̀ ṣẹgẹ́tì pọ́ǹtì mi wọ́n láti pe àwọn awo kan wọ́n ní bóyá ara wọn ìyẹn ló wá pè mí wípé wọ́n rò wípé ara wa nìyí o ṣùgbọ́n mo á ṣàlàyé fún ẹ pé ẹ kì í ṣara wa so now wọ́n pè é láti pé bóyá kó lè bá mi sọ̀rọ̀ kí n lè calm down ṣe understand ṣùgbọ́n lẹ́ni tẹ́ bá pe pásítọ̀ mi pé bá pásítọ̀ lágbẹ́já sọ̀rọ̀ pásítọ̀ ẹ̀gbẹ́ ló máa sọ pé ẹ wo ẹ fi ilẹ̀ ìgbéraga ẹ ti pọ̀ jù ẹ jí pẹ̀lú ẹ tẹ́ bá máa jí pẹ̀lú ẹ. ní pásítọ̀ ni wọn. ní pásítọ̀ ni mo ti rí irú ẹ̀ dáadáa ṣẹ́gẹ́dì pọ́ǹtì mi mo ti rí pásítọ̀ rí nígbà tí tèmi gan ò tí ì ṣẹlẹ̀ tó ṣàgbèrè táwọn pásítọ̀ ẹgbẹ́ wa fi ń ṣẹ̀sìn mọ́ á dìde ní ẹni rere kan ò sí ta ni nínú yín tó lè búra pé òun ṣubú rí. ẹ sọ bẹ́ẹ̀ fún. bẹ́ẹ̀ ni pẹ̀lú orí ọ̀fẹ́ lọ nínú mítìn àwọn ọ̀ránṣẹ́ ọlọ́run tàjọ wà ń bẹ̀ ṣẹlẹ̀sán ta ni nínú yín tó lè búra pé òun ò ṣẹ̀ rí òun ò ṣubú sínú ẹ̀ṣẹ̀ tàbí èkejì rí ta ni nínú yín tó lè sọ pé òun ò parọ́ rí ẹni ìṣubú ẹjá gbàdúrà fún tábàlá pàtì ń sìn ó lè ṣubú sínú ẹ̀ṣẹ̀ lẹ́ni pásítọ̀ fẹ́ bá pásítọ̀ pray torí tí pásítọ̀ kan bá ti dìde ju pásítọ̀ kan ló ti bìlí pé inú agbára ayé ló ń lò mo fi gbogbo ẹnu sọ mo lè sọ wípé ọ̀pọ̀ àwọn ọ̀dọ́ ẹgbẹ́ mi nínú iṣẹ́ ìránṣẹ́ bílíìfù wípé okùnrin yóò dúró lásán. nínú gbàgbọ́ yín bẹ́ẹ̀ ṣe rò ó. mo mọ̀ ní tán sọ́kàn mi lójú pé bàbá àwọn àmọ̀pẹ́ ìdúró lásán bàbá àmọ̀pẹ́ ìdúró lásán mo dẹ̀ ráwọn tó wá bá mi pé bàbá ẹjọ́ ẹmú èmi náà rìn ẹni tó dẹ̀ bá mi pé kí n mú rìn kì í ṣọ̀rọ̀ méjì kì í ṣọ̀rọ̀ mẹ́ta. ẹ wàá lè mú lọ́dọ̀ Kẹ́hìndé Ọlá. ẹ wá sọ fún yín pé ẹja rìn tó bá di irú ìrìn yẹn mo fẹ́ gba bíríbírí 40 days o mo fẹ́ gba 21 days mi ní rí mọ́ láti gbà yẹn. asálọ ṣẹlẹsán mo mú ẹnìkan lọ sí orí òkè méje láàrin ọjọ́ mẹ́ta àtìgbà yẹn ló ti sá fún mi. ó bá jẹ́ èmi gọ́ọ̀sà orí òkè méje láàrin ọjọ́ mẹ́ta ọ̀pọ̀ díẹ̀. ṣẹlẹsán so ibi tá a dẹ̀ máa fẹ́ sẹ̀rìn tá a bá pààkì mọ́tò gan ó tún jìnnà ìgbà míì wà láàrin ọjọ́ méje ẹ gbúdọ̀ sun orí òkè méje. ṣẹgẹ́dì pọ́ǹtì láàrin ọjọ́ méje. àwọn tẹ́ ẹ rí tó wà nínú ayé yẹn náà àwọn tó ń sunu pósí àwọn tó ń sun bragandi wà so tó bá wà nínú Ọlọ́run tó bá lè pay price ìgbà mélòó ló fún asánú ẹ̀ǹdì. ẹni tó bá wòlíì tó bá ní kò sáyé gbé kíní kí irọ́ ló pa oògùn wà. ṣùgbọ́n àwọn kan máa ń kọrin ta ló ń jẹ́ ayé níwájú ayérayé àwọn kan máa ń sọ̀rọ̀ yẹn. wọ́n ní ta ló ń jẹ́ ayé níwájú ayérayé wọ́n sọ pé níwájú ènìyàn. àbí tí mo lọ gbọ́dọ̀. ayérayé ni Ọlọ́run so ẹni tẹ́nìkan bá dúró gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni pé òun ni ayé òun àfàyè ẹ̀ ayérayé lè gbẹ̀mí ẹ̀ kọjọ́ kejì. ajẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ ẹ̀yin bẹ̀rù ayé. ṣé mi ayé wà láyé tiẹ̀ mi náà wà láyé tèmi ayé náà la wà. mo ní sẹ́ bẹ̀rù ayé. ta ló ń jẹ́ ayé. torí ọ̀rọ̀ tí mo sọ yìí náà ni mo béèrè lọ́wọ́ bàbá prophet tó wà ní kí lórúkọ rẹ̀ kí lórúkọ chọ́ọ̀chì bàbá àṣẹ òní. àṣẹ òní bàbá àṣẹ òní mo ní sẹ́ bẹ̀rù ayé olóhùn ọ̀bẹ̀rù ayé torí èmi tẹ́ ń wo èmi bẹ̀rù ayé o. ẹ wálé bẹ̀rù ayé kí lẹ jẹ tẹ́lẹ̀ ẹ̀kún. pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run ṣẹ́gẹ́dì wọ́n ti ní bíbélì sọ̀rọ̀ ó pè ní lákan ó ní ẹni tó ń gbénú mi ó ju ẹni tó ń gbénú ayé lọ. tó ń gbà tẹni tó ń gbénú mi ju ẹni tó ń gbénú ayé lọ so kí mo fẹ́ bẹ̀rù ayé kan fún kí mo fẹ́ bẹ̀rù ẹnìkan fún kí mo láyé. You are not my creator. ṣẹ́gẹ́tì pọ́ǹtì mi and mo nígbàgbọ́ nù kíní kan níbi tí mo bá dé nínú àjò ayé mi lénìí láti ilẹ̀. kẹ́nìkan tó lè sọ wípé yes òun wà nù ayé kan òun fẹ́ fìyà jẹ mí. bóyá ó ti ṣe látọ̀ bóyá ó ti ṣe Ọlọ́run bóyá ó ti ṣe ayé wọn wo bí tó ti máa jìyà wọn ti sí mi.
ṣe understand wọn kálukú ló máa ń dájú ní territory ẹ̀ tó ti ṣẹlẹ̀ rẹ̀ wípé ká tiẹ̀ nìkan láti inú ayé ká ti sìn. ó possible kan fún èèyàn á ti lọ ṣe ìsọjí rí bó ló ṣẹlẹ̀. pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run ìsọjí yẹn à ń ṣe drama à ń lo fóòmù kan láti fi ṣe lójijì ni mo pe evangelist yẹn náà ti wà lẹ́dẹ̀ẹ́sìn tó náà ti gbilẹ̀ síbẹ̀. kí lórúkọ evangelist yẹn ẹ má wulẹ̀ dárúkọ. ẹ fẹ́ polówó ẹ̀. ẹ má wulẹ̀ jáde torí ẹ ti dárúkọ ẹ ti sọ pé ẹ lé evangelist kan lẹ́dẹ̀ẹ́ rí. bẹ́ẹ̀ni wọ́n bá yín ṣe drama something báyìí. evangelist Solomon Adébọ̀wálé ẹ má dàkọ̀ jù báyìí lọ. I really respect him òun ni first evangelist mi ọmọ tó dẹ̀ faithful sí mi ni so àjọ ń ṣe drama nígbà yẹn lára àwọn tó faithful sí mi ni ṣe understand iṣẹ́ ìṣe àdàmà tẹ̀síwájú tó wà now mo kàn pé lójijì ni pé má lo fóòmù ọwọ́ ẹ mọ́ fóòmù là ń lù mẹ́ni yẹn ṣùgbọ́n lójijì wọ́n ti sọ fóòmù yẹn di irin so bí mo ṣe rí mo kàn pé ni stop ni lọ tó ṣe ó dẹ̀ sọ ó ló ti wúwo lọ́wọ́ òun láti ìgbà yẹn di àárọ̀ yìí àlò kíní ẹ̀ mọ́ òun tó àti praise but àlò mọ́ ó jẹ́ ìrírí now after tá a parí ìsọjí wa bàbá kan wá bá wa ó ní nínú ìlú yẹn kò sí ẹni tó bá máa ṣèsọjí tí ò bá ti wá kí fóun tí ò bá ti forí balẹ̀ fóun òun máa jẹ́ ìyà. kí lè wá ṣe. àdúrà náà la gba òun ló bá parí ìsọjí òun gan ló tún kọ́ òun ló bá wà láwọn tó bá kó chíà. ní bàbá yẹn. lágbára Ọlọ́run mo lọ ṣèsọjí ní ìlú kan ẹnìkan náà pèrè láyé wọ́n ní ẹni tó ṣèsọjí ní koríta mẹ́ta yẹn lọ́sùn state náà ni wọ́n ní wọ́n yọ ẹ̀ka lára àwọn onísọjí ni pé wọ́n parí ìsọjí ọjọ́ márùn-ún ni pé ọjọ́ kẹta náà ti sá lọ tán ìtúká èmi dẹ̀ lọbẹ̀ lọ ṣèsọjí ìkoríta mẹ́ta yẹn náà lèmi náà lò òótọ́ wọn fi ayé hàn mí ṣùgbọ́n lára spíkà mi nínà ti dó spíkà ń jóná báyìí slave ń jóná báyìí à ń lọ mọ́tò lásìlẹ̀ àtúntì tí ó tún jáde ṣùgbọ́n pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run èmi náà kéde nǹkan tó máa ṣẹlẹ̀ sí kí ìsọjí tó parí Ọlọ́run dẹ̀ fàyè gbà ó wá ṣẹlẹ̀ lágbára Ọlọ́run èrò pọ̀ sí ìsọjí ni so nígbà míì téèyàn bá pèrè láyé níwájú ọ̀gá ògo tó pèrè láyé níwájú ọba àwọn ọba tó pèrè láyé níwájú ẹni tó ṣẹ̀dá ẹ̀ Ọlọ́run kó ìlà gbéraga àti mú kúrò níwájú Ọlọ́run àti jẹ́ ìyà kó lè mọ̀ pé òun ò ju Ọlọ́run lọ ó rọrùn fún Ọlọ́run sá. níbo lẹ ti táàpù kọrẹǹtì torí èèyàn máa táàpù kọrẹǹtì láwọn ibì kan ṣé ẹ méje ń dákọ bàbá Kẹ́hìndé Ọlá o wọ́n yẹ pé bẹ̀lẹ̀ ti táàpù kọrẹǹtì ẹ̀mí mímọ́ níbo lẹ ti táàpù kọrẹǹtì. pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run. torí ẹ lè sọ pé ẹ táàpù kọrẹǹtì láti ibì kan ẹ sá lọ́gàá nídìí iṣẹ́ ìrànṣẹ́. pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run mo sọ fún yín pé wòlíì látinú ni mí látinú ni ìpè tọ́lọ́run ti fi pè mí mo dẹ̀ ní èkejì tó náà jó lórí ẹ̀mí. ìbejì ni mí pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run. ṣé Kẹ́hìndé lẹ́yìn àbí Táyé. Kẹ́hìndé lèmi. ok ẹ sì tún ní Táyé. lágbára Ọlọ́run. bàbá Kẹ́hìndé Ọlá náà tó wá wà ó tó wá ní Táyé Ọlá náà dẹ̀ wà bẹ́ẹ̀. ẹ farabalẹ̀ o iṣẹ́ wo ni Kẹ́hìndé yín ṣe àbẹ́yìn ni Kẹ́hìndé. èmi ni Kẹ́hìndé. iṣẹ́ wo ni Táyé ṣe. olórin lòun náà olórin ẹ̀mí. ìlú wo náà wà. ó wà ní Òṣogbo. ìgbà tán ṣe program kan tó máa ń ṣe pé ẹni tó gba first nínú olórin pé a concert pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run ó gba second position. ẹ dákun kí lorúkọ olórin tó ń jẹ́ ní Òṣogbo. Zion Ministries Voice of Zion. Voice of Zion. so mo lè sọ pé epo ń bẹ ẹwà ń bẹ o. ẹ lè sọ bẹ́ẹ̀ nǹkan tí Yorùbá gbàgbọ́. ẹwà ń bẹ o àyà mi yọ já láti bíbẹ ìjì o. mi ò kí méjì nìyí o. lágbára Ọlọ́run. a jẹ́ wípé kọ́rẹ́ǹtì tẹ̀yìn táàpù ẹ̀ táàpù ẹ̀ látara bàbá Kẹ́hìndé Ọlá ni. nǹkan tí mo sọ náà nìyẹn pé láti inú mi tèmi ìran mi dẹ̀ wá tí Babalọlá gbàdúrà fún ìyá mi. Apostle Ọ̀dẹ́lẹ̀ Babalọlá gbàdúrà fún ìyá mi wípé wòlíì ò ní tán ní rìn. so nínú èjì yẹn pátá you understand látòrí ìyá mi bàbá Kẹ́hìndé Ọlá bàbá Táyé Ọlá àbúrò wọn ọmọ mi Kristi wòlíì ní gbogbo wọn pátá so àwa ọmọ náà ohun tó ń bọ̀ látòkè yẹn àgbà so pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run àwọn méjèèjì tó jẹ́ Táyé Ọlá Kẹ́hìndé Ọlá yẹn high current ni wọ́n téèyàn gbọ́dọ̀ sọ pé òun type lára. sáà tí wàá díjọ́ tẹ pé Ọlọ́run tí ò dá yín lórí torí gbàmí àwọn èèyàn fẹ́ pé Ọlọ́run tí ò ní dáhùn téèyàn fẹ́ máa pè é tí ò ní dáhùn só ti ṣẹlẹ̀ rí. Ọlọ́run jẹ́ kọjọ́ yẹn wáyé ṣùgbọ́n ire ló ṣe fún wọn kò ní jẹ́ fìbí lọ bìrè bá fojú jọ bí láyé ṣe ni ohun sùúrù ohun tẹ́ béèrè sí tí ò tí ì fún yín. I will give you one example. mo wà nínú àjò kan Ọlọ́run wá sọ fún mi pé so gbà yẹn kò sí mọ́tò lọ́wọ́ mi mo ta mọ́tò mi fẹ́ fẹ́ra mi ìdílé wá inú wa bí mi pé ó yẹ kí mọ́tò yẹn ti dé ṣùgbọ́n mo ṣáà lọ sí orí òkè mi tí mo fẹ́ lọ òru ló yẹ kí n kúrò lórí òkè yẹn torí wọ́n sọ pé kọfíù fẹ́ wà ní Ìbàdàn MFM mú lọ
lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni wọ́n á fẹ́ lọ kí n tètè dé orí òkè kan Ìbàdàn inú wa bí mi Ọlọ́run mo dẹ̀ gbàdúrà pé kí mọ́tò yìí tètè kò dé ṣùgbọ́n nígbà tí ojúmọ́ tá a gbọ́ pé gbogbo àwọn mọ́tò tó lọ lójú ọ̀nà náà dá lọ́nà náà bàjẹ́ náà ṣe oríṣiríṣi mo mọ ire tọ́lọ́run ṣe fún mi láti ìgbà yẹn mi ò lè sọ wípé Ọlọ́run béèrè àkókò ìtí ìtóni tí ò bá dáhùn Ọlọ́run mi ò ní pé ó lóun á bọ̀ fún ọ̀rọ̀ ẹnu mi ló sọ so kò sí nǹkan tí mo béèrè kò sí nǹkan tí mo béèrè tí ò ní sọ Elijah sọ pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi so nǹkan míì wà tó jẹ́ kó lè jẹ́ nǹkan natural mo lè béèrè pẹ̀lú àṣẹ Ádámù ṣẹlẹsàn ṣùgbọ́n lágbà tí mo ti ń ṣiṣẹ́ ìránṣẹ́ títí di àárọ̀ kò sí ọjọ́ kan kò dé ọjọ́ ìrọ̀lẹ́ ni wáyé tí màá pè tí ò ní dáhùn tí màá béèrè tí ò ní dáhùn pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run. kí wàá ní máa mú kí wòlíì béèrè kọ́ mọ́ lè gbà lọ́dọ̀ lọ. torí àkókò ẹ̀ ò tí ì tó ṣẹlẹsàn ní Jésù Kristi gan sọ ó ní nígbà tó ń sọ pé ìgbéyàwó ti Kánà àti Gálílì ó ní àkókò nígbà tó ń sọ pé kán lọ bí ó ní àkókò mi kò ì tó kò sí oyè àdúrà téèyàn fẹ́ gba olú ẹ̀mí náà fẹ́ di international prophet tọ́lọ́run bá mọ̀ pé agbára ò tí ì dé ìlú òyìnbó torí ibẹ̀ ní ìṣubú pọ̀ sí jù owó wà bẹ́ẹ̀ wọ́n á fún ẹ lówó wọ́n á fún ẹ ní dọ́là wọ́n á fún ẹ wẹ̀ tó mọ̀ pé ò tí ì ní orí ọ̀fẹ́ àti resist pé mi ní ìdówó yín rere ló jà jù Ọlọ́run ò tí ì ní fún lórí ọ̀fẹ́ yẹn á wá dàbẹ̀ ni pé Ọlọ́run béèrè á dàbẹ̀ pé wòlíì yẹn béèrè pé Ọlọ́run fún. Number 2 ni wípé àwọn kan wà tọ́lọ́run ò ní ṣe tí ẹ̀ béèrè pé Ọlọ́run ṣe tọ́lọ́run dẹ́mu pé tóun bá ṣe fún ok ẹni tọ́lọ́run mọ̀ pé church member àìmọye church member tó ń pè mí lè sábà ti rí owó báyìí wọn ní wá church mọ́ agbára lélẹ̀ lè mú kúrò tògùn díẹ̀ lè mú kúrò tó tọ́lọ́run bá ti wá da lóhùn gbà yẹn abẹ́ni tọ́lọ́run ti mọ̀ pé tóun bá fún ní mọ́tò alọ́ tí mọ́tò yẹn ṣakọ níbi tí ò ti yẹ kó ṣakọ á wà wàkuwà mọ́tò alásídẹ̀ǹtì á di alábọ̀ ara tọ́lọ́run tí ì fún mọ́tò ṣọlọ́run jẹ̀bi ẹ̀. àwọn ìránṣẹ́ Ọlọ́run a máa ṣe kinní kan mo fẹ́ kí mọ́mí gbọ́rọ̀ yìí dáadáa wọ́n á ní Olúwa sọ pé kéèyàn 3 ó jáde láti fi ṣẹ́fọ́ Ọlọ́run èèyàn 8 wà jáde kí ló yẹ kí wòlíì yẹn ó ṣe. ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ dialogue yẹn ní orí social media lẹ́nu kì í ṣe ẹ̀ṣẹ̀ kí ìránṣẹ́ Ọlọ́run sọ pé èèyàn 3 ní ọ̀pọ̀ ìgbà tọ́lọ́run bá sọ pé ẹnìkan wà ń bí orí ìtúlù wà lórí ẹ̀ ẹnìkan yẹn ó ní nǹkan tó feel ó lè jẹ́ the same ogun yẹn ló ń ja èèyàn bíi 200 tí èèyàn 200 yẹn dẹ̀ rí ìwòsàn kí ló dé tẹ́ ẹ̀ sọ pé kí Ọlọ́run wo ẹyọ ẹnìkan tí ò lè dárúkọ. but owó la gbà lé ní ẹ̀ẹ́dẹ̀ kò sí pásítọ̀ tó lè fi owó gun jẹ́ẹ̀tì tó lè fowó ra fún lé ní o owó ọ̀fìn owó kíní kan àwọn kan sọ pé bàbá tó ní school tó ní plane pé rárá àwọn tọ́lọ́run lò wá láti gbé dìde náà wò pé dáàdì pẹ̀lú nǹkan tí mo rí orí ọ̀fẹ́ tí mo rí gbà lára yín nǹkan báyìí ni mo fẹ́ ṣe fún yín kò sí 10% tó lè kọ́ cathedral kò sí 10% tó lè ra jet kò sí ṣùgbọ́n nínú nǹkan táwọn dáàdì Ọlọ́run lò yín fún mi tẹ́ bá wo kọ́mẹ̀ntì kan lára àwọn kọ́mẹ̀ntì ilé ìtẹ́ni ṣe ẹnìkan sọ̀rọ̀ mẹ́rin pé mo bá òun sọ̀rọ̀ ó dẹ̀ mú kí ayé òun ní ìtumọ̀ irú ìyẹn tó bá sọ pé òun ra mọ́tò fún yẹn tó bá rí mọ́tò yẹn lọ́wọ́ mi ń sìn á sọ pé ìránṣẹ́ Ọlọ́run kó mọ́tò jọ wọ́n fẹ́ béèrè question kan lọ́wọ́ ẹ̀yin tẹ́ jẹ́ interview wa sà Ọlọ́run lò mí fún yín ẹ gbé mọ́tò fún mi mọ́tò yín dẹ̀ rèé ó bá bíi 4 nínú compound mi sà wọ́n á fẹ́ fi mọ́tò tọrẹ ṣé máa láì kẹ̀kẹ́ fi ti yín tọrẹ. láìláì. wá bẹ́ẹ̀ Ọlọ́run ló ní kí n fi mọ́tò tọrẹ ṣe bẹ́ẹ̀ ti fún mi ẹ ti fún mi. ok ẹ ti fi tọrẹ náà nìyẹn gbàdí mo ti gbé ní lọ́wọ́ ọ̀dà àbẹ̀rẹ̀ mọ́ fi tọrẹ. ọ̀pọ̀lọpọ̀ ò kì í fẹ́ kàn fi mọ́tò tí wọ́n tọrọ afẹ́ dáàdì mo fẹ́ kẹ́ lo mọ́tò mi mo fẹ́ kẹ́ lò so tẹ bá rí ọ̀pọ̀ mọ́tò dé ọ̀dọ̀ pásítọ̀ tí ò bá lámojú kúrò lóòótọ́ á kàn máa kó mọ́tò jọ ni ṣùgbọ́n ó tún gbúdọ̀ fi tọrẹ so ọ̀pọ̀lọpọ̀ tó mọ́tò tẹ rí lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ yẹn wọ́n fún wọn rà á àwọn èèyàn tọ́lọ́run gbé dìde nípasẹ̀ wọn ló fún wọn so gẹ́gẹ́ bí question tẹ bá sọ wípé torí ọ̀pọ̀lọpọ̀ tó lè sọ pé mo dodge question yẹn tẹ bá sọ wípé Ọlọ́run sọ pé kí èèyàn 3 ó jáde ṣe mọ̀ pé lára àwọn 3 ó lè jẹ́ owó tọ́lọ́run nìkan pè yẹn tó wáyé pé lóòótọ́ Ọlọ́run fẹ́ fi gbé èèyàn 3 dìde Abraham tó sọ pé kó fi ọmọ ẹ̀ sílẹ̀ ṣe understand Ọlọ́run padà gbé Abraham dìde àwọn ẹlẹ́sìn kejì àwọn ṣe iléyá wọ́n pàgbò ṣe get the point mi so àwọn ṣe ti bí Jésù now tí bàbá Abraham tí ò bá ṣetán láti fi ọmọ ẹ̀ sílẹ̀ àwọn Muslim ò ní máa ṣe ṣe understand so àwọn aládàrí tí ìbá ṣe pé Jésù Kristi fi ọmọ rẹ̀ kan ṣọlẹ̀ àní máa ṣe ó bá ṣe náà ní ọ̀pọ̀ ìgbà ohun tí ẹlòmíì bá fi sílẹ̀ ló máa gbé dìde sọ́dọ̀ tọ́lọ́ máa sọ̀rọ̀ ẹni tí kìíní yẹn bá mú lè jáde so ẹ lè expect okay tó bá jẹ́ ilẹ̀ wá jáde tẹ́ ní lọ́kàn
wípé bí pásítọ̀ ṣe ń preach mo gbàgbọ́ nú ọ̀rọ̀ ẹ̀ èmi náà fẹ́ jèrè ọ̀rọ̀ tó sọ yìí ẹ lè má sí lára mẹ́ta yẹn ṣùgbọ́n ẹ fẹ́ jágbà lára orí ọ̀fẹ́ yẹn ẹ fẹ́ tap lára grace yẹn tẹ́ ẹ bá wá jáde ṣé tó bá jẹ́ yín ni mo lé padà tẹ́ ẹ dẹ̀ tínú yín ti ń dùn sí àdúrà yẹn ṣé inú yín máa dùn sí mi. inú mi ò ní dùn sí. so kí wá ló dé tẹ́ ẹ fẹ́ sọ pé ó yẹ kí pásítọ̀ lé àwọn tó kù padà. nínú ìwòye wa Olúwa sọ pé kéèyàn mẹ́ta ó jáde kò sọ pé òun ní kó jáde o. kò sí pásítọ̀ tó lè sọ wípé Olúwa ní kéèyàn mẹ́ta jáde pásítọ̀ lè sọ pé Olúwa sọ pé èèyàn mẹ́ta wà níbi tó lè fi 100,000 lẹ̀ èèyàn mẹ́ta yẹn Ọlọ́run fẹ́ fi gbé wọn dìde ni òun ni irú èèyàn mẹ́ta yẹn ó lè jẹ́ pé 110,000 ló wà lákàntì tọ́lọ́ ndẹ̀ fẹ́ fi gbé dìde kẹ́nàsánì ṣùgbọ́n ọ̀pọ̀ lẹ́ni ibẹ̀ náà ṣe pásítọ̀ ẹnìkan mo rẹ́ nìkan náà nínú interview tẹ́ ṣe no tí ẹnìkan ṣe tó sọ pé wòlíì kan tẹ́ dárúkọ lẹ́ẹ̀kan pé ó sọ pé kò ń fi offering nobody is forcing anybody èèyàn mẹ́ta jáde èèyàn mẹ́jọ jáde ẹjọ́ ń torí Ọlọ́run iṣẹ́ Olúwa tó pọ̀ lórí òkè ibà ẹjọ́ ń torí Ọlọ́run ṣé àwọn tó ń wá tán bá ríbi sùn tán bá ríbi ti tọ́ílẹ̀tì kán máa yàgbẹ́ káàkiri. lọ́nà ọ̀rọ̀ tẹ́ ń sọ lọ bàbá mò ń gbádùn yín lọ. ṣe rí tá a bá ń sọ̀rọ̀ nípa gbogbo ẹ̀ wọnú ara ni àfi tá a bá fẹ́ tanra wa gẹ́gẹ́ mo sọ pé ẹnìkan òwúrọ̀ bẹ́ẹ̀ nìkan jà ṣé kí n béèrè question kan lọ́wọ́ yín tí àwọn pásítọ̀ kan bá jáde lẹ́nu tí wọ́n bá sọ pé wọ́n condemn àwọn oníṣẹ̀ṣe kí ló dé tó jẹ́ pé àwọn àmọ̀tẹ́kùn lẹ́nu kó máa sọ ṣọ́ọ̀ṣì tí kì í ṣe oníṣẹ̀ṣe ó wọnú ara ṣe get the point mi now sọ̀rọ̀ ẹni tó wà ń ta ìwọ́n ti ń parí olúwa now ṣé kí n sọ kí ní kọ̀wé ń sà tí ó bá fẹ́ dogun kó dogun tó bá fẹ́ dìjà kó dìjà tí àwọn kan bá dé jàgídíjà kan bá dé wọ àdúgbò àwọn ló máa fèsì wọn. àwọn boys ni àwọn oníṣẹ̀ṣe ni àwọn oníṣẹ̀ṣe ni wọ́n mọ àwọn nǹkan kan wà tán máa ṣe òun la bá láyé we cannot condemn them ṣùgbọ́n ohun táwọn à ń sọ ni pé àwọn kankan wà ń bẹ̀ tó ní repercussion bẹ́ẹ̀ni tó ní àtúbọ̀tán burúkú tó ní àtúbọ̀ inú ìrere yìí náà wà ń bẹ̀ pásítọ̀ tó yẹ pé ìkà burúkú ló ń ṣe ó bá yé èèyàn jẹ́ ẹ ti kọ́kọ́ sọ gan ní ṣáájú lẹ́ẹ̀kan so pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run pásítọ̀ wà lẹ́gbẹ̀ẹ́ church wà lẹ́gbẹ̀ẹ́ pásítọ̀ kò díkan lọ́wọ́. kí ni ká máa yà mí lẹ́nu. ok ẹja tún jókòó yẹn kó jó dáadáa prophet ẹ jókòó dáadáa ok ẹ jókòó dáadáa kí ni ká máa yà mí lẹ́nu nígbà tí Bíbélì sọ fún wa wípé Ọlọ́run dá Ádámù àti Éfà sínú ọgbà ó ní wọ́n jẹ èso irú èso wo náà jẹ ó nígbà tí wọ́n jẹ tán ó lójú wọn sì là bàbá mo fẹ́ kẹ́ ẹ mọ̀ mú àmúlùmọ́lá náà ọ̀rọ̀ yìí kẹ́ ẹ sọ gan-an bó ṣe yẹ kó rí irú èso wo làwọn Ádámù àti Éfà jẹ. ẹ ṣe ẹ̀mí Ọlọ́run bá yín nítorí àṣetì tiẹ̀ láàárọ̀ yìí bí mo dẹ̀ ṣe dáhùn lóhùn láàárọ̀ mo ṣe máa dá yín lóhùn. ọgbà Édẹ́nì ó jẹ́ ọgbà tí Ọlọ́run fi sí ìpamọ́ tó dẹ̀ ṣì wà dàárọ̀ yìí tó dẹ̀ pé èso tọ́lọ̀ nìkan jẹ ó ṣì wà ń bẹ̀ dàárọ̀ yìí ọgbà yìí náà dẹ̀ ṣì wà ń bẹ̀ dàárọ̀ yìí àná ó dẹ̀ ṣúọ̀ fún mi pé ẹ̀fọn alàyè ló wà torí ìdí tẹ́ fi ń béèrè lọ́wọ́ pé irú èso náà jẹ gbàwọn náà ti kọ báìbù tẹ́ wá ń béèrè lọ́wọ́ mi nísìnyí pé irú èso náà jẹ no pastor born of a woman tó lè sọ pé èso báyìí náà jẹ. ẹ bá ń pàtẹ́wọ́ ẹ bá mi kíra fún bàbá mi ẹ kíra fún bàbá mi ibi tí mo lọ gan-an torí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wọn lọ jẹ èso ìmọ̀ ẹlòmíì sọ pé wọ́n jẹ èso kójú wọn lè là ẹlòmíì wà wò pé ẹ má bínú o ṣé èsè ìbálòpọ̀ náà jẹ gbogbo ẹ̀yin yẹn tẹ́ ń gbọ́ mi káàkiri gbogbo àgbáláyé this is Prophet Ademola Israel bàbá ṣe ṣe èso ìbálòpọ̀ náà jẹ. Bíbélì sọ pé Ọlọ́run dá Ádámù àti Éfà sínú ọgbà nígbà tó yá ó ní ká máa bí sí ká máa rẹ̀ sí iṣẹ́ ẹnu ló ti dé kàn pọ̀. ẹ bá mi kíra fún bàbá mi. ẹnu kan ló ti dé kàn pọ̀ ṣẹlẹsàn òun ní ká máa bí sí ká máa rẹ̀ sí ohun tó sọ nìyẹn ó dẹ̀ ti mọ̀ọ́mọ̀ fi síbẹ̀ pé kò dá gbogbo ohun tí Bíbélì sọ pé gbogbo ohun tí Bíbélì sọ̀rọ̀ ní Genesis ó ní gbogbo ohun tí Olúwa dá dáradára ni nígbà tó dé ìsàlẹ̀ ó ní kò dá kí ọkùnrin dá nìkan wà so kí ló dé tó dá ọkùnrin kan fi jẹ́ ọ̀rẹ́ torí ìbálòpọ̀ ló ṣe dá ọkùnrin. Number 2 when we are talking of Genesis àdìtú ní Bible nígbà tí Bíbélì sọ pé Cain àti Abel Adam ló bí wọn nígbà tí Cain wá pa Abel ó lọ sí ilẹ̀ Noah ó lọ márì ń bẹ̀ ṣanasan ta ló fẹ́ ta ni bàbá ìyàwó ẹ̀. ìbéèrè tí mo wá lọ gangan ẹ̀mí mọ́ ló ń bẹ́yìn náà lọ wọ́n bá mi lò ń bẹ́yìn náà lọ ìbéèrè mi wá rè Abel
Ádámù ló bí. Káìn, Ádámù ló bí. Káìn pa Ébẹ́lì. Wọn àdẹ̀ tí ì márì. Ìran wo la wà? Gẹ́gẹ́ mo lè sọ pé aṣẹ̀wá ni. Nọ́mbà 2 tẹ́ bá sọ pé ìran wo ni wá. Ohun tó ṣẹlẹ̀ rèé ní ìran. Bíbélì sọ pé Ọlọ́run dá Ádámù òun Éfà. Ṣẹ́gẹ́ point mi. Ó dá Ádámù àti Éfà sínú ọgbà Édẹ́nì. Kò sọ pé ó dá wọn sínú ayé. Ṣẹ̀nàsán, according to Bible Genesis, ó ní àtètèkọ́ṣe Ọlọ́run dá ọ̀run òun ayé. Nígbà tó a lọ sọ pé ó dá Ádámù àti Éfà sínú ọgbà Édẹ́nì, àwọn kan wà tó dá sínú ayé, ó separate àwọn kan, ó segment àwọn kan gẹ́gẹ́ bí Ádámù àti Éfà. Ṣé pé kàmí wà téèyàn bá ní nǹkan ọ̀sìn tó pọ̀? Ṣẹ̀nàsán, a ní òkè ẹ̀ẹ́dẹ́ sọ pé bẹ́ẹ̀ ṣe fẹ́ tọ́jú ẹ̀dí ìbílẹ̀, bẹ́ẹ̀ ṣe fẹ́ tọ́jú àwọn ilé tí ó jẹ́ kínní, bẹ́ẹ̀ ṣe ń tọ́jú àwọn ajá lókà tán lè wo ogún tán lè jẹ̀ǹdù tó wọn bẹ́ẹ̀ lè ṣe máa tọ́jú àwọn German Shepherd àtàwọn Rottweiler. Ṣẹ̀nàsán, so bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe ní ìfẹ́ sí Ádámù àti Éfà pé mo fẹ́ fi wọ́n sí ọ̀tọ̀. Ṣé get point mi? Fífi wá tó wá fi wọ́n sọ̀tọ̀ ẹ̀ Ṣẹ̀nàsán, tí ìyẹn kò ní abẹ́ májẹ̀mú àtòlọ́fẹ́ tó lu àbúrò ẹ̀ pa. Ṣẹ̀nàsán, àwọn ìṣẹ̀dá mi tó lọ bá kì í ṣe pé ṣùgbọ́n dá wọn, àwọn ẹ̀dá kan náà wà bẹ́ẹ̀. But it's a mystery tó yẹ pé Bible school, Bible knowledge, Ṣẹ̀nàsán, ó lójú bí tán ti lè kọ́ wa débẹ̀. Theology lẹ fẹ́ máa lò fún mi o bàbá. Pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run. Ẹ má lo theology. Ẹ jẹ́ ká fojú sùnùkùn wò. Theology ilẹ̀. Ẹ mọ̀ pé nínú Deuteronomy, kíní kan mọ ìyà mi lẹ́nu. Nígbà tí Mósè ló kọ Genesis, ó ló kọ Numbers, ó ló kọ Deuteronomy, ó ló kọ Leviticus àti Exodus. Mẹ́fà gan ló tiẹ̀ kọ. Mósè dẹ̀ ti kú látàyè Deuteronomy. Ta ló wá kọ Bible yòókù? Ẹ̀dẹ̀ ni Mósè ló kọ. Ṣókò a máa kọ lẹ́tà rárá. Bíbélì oníbélì sọ pé àwọn ènìyàn mi kú nítorí pé wọn kò ní ìmọ̀. Náà pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run, Ọlọ́run máa fún mi lẹ́mìí gígùn, máa pẹ́ láyé. Ṣùgbọ́n fún mi náà lẹ́mìí gígùn. Mo sọ mi lẹ́ẹ̀kan pé I'm a drama minister. Ilé orí ìtàgé ni mí, oníṣẹ́ ìránṣẹ́ orí ìtàgé ni mí. Nígbà tí n bá dàgbà, tí n bá máa lọ, mo ti máa ṣe fíìmù bíi 20 sílẹ̀. Lẹ́yìn the next 20 years tí n bá lọ fíìmù yìí ṣe máa jáde. Ẹ ti ṣe nípa yín lẹ̀. Màá ti ṣe sílẹ̀. Màá dẹ̀ ti kọ àwọn kan sílẹ̀ tí wọ́n máa gbé síta lẹ́yìn mi táwọn máa hàt. Ara àwọn àkọsílẹ̀ tá a rí ńgbà yẹn, Ṣẹ̀nàsán, náà gbé síta náà compile together. Bible tá à ń gbé káàkiri kọ́ ni real Bible. Níbo ni real Bible wà? Àdìtú nìyẹn. Ó wà lọ́wọ́ àwọn bàbá wa tó ń yọ àwọn ilé. Èèyàn lè máa gbé real Bible káàkiri ojú nǹkan tó wà lọ́wọ́ mi lọ. Ẹ wọ́n mọ́ kí gbogbo wa níbikíbi tá a bá wà jákèjádò gbogbo àgbáláyé. Mo ṣe ń padà bọ̀ pé mi sì tún kẹ̀ẹ̀kan ní ìlú Ìrèé lọ́dọ̀ bàbá mi Prophet Adémọ́lá Israel. Níbikíbi tí ẹ bá wà jákèjádò gbogbo orílẹ̀-èdè àgbáláyé délẹ̀ àti ní diaspora. Ẹ ti rí wọn. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin oyin èèyàn tó yẹ pé ẹ ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ kan tá a gbé jáde nípa wọn níbi ọ̀sẹ̀ mẹ́ta oṣù kan sẹ́yìn. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ń sọ̀rọ̀ pé wíìs Kẹ́mi. Ẹnìkan ti sọ pé àwọn tòun ló dá Kẹ́mi gẹ́gẹ́gẹ́gẹ́. Ẹnìkan ti sọ pé it's not my own Kẹ́mi o. Oríṣiríṣi nǹkan ló sábì Kẹ́mi. Ẹlòmíràn gan mọ̀ wò pé ìyá mi ọmọ wò pé ṣèṣe Kẹ́mi fámílì àwọn tó wà lókè àbá kì í ṣàwọn yẹn o. Wọ́n sọ̀rọ̀ past tense wọn ni. Olúkálùkù ló nítàn. Èmi tẹ́ ń wé iná èmi náà nítàn. Ẹ̀dá kan tí Ọlọ́run bá bí, tọ́lọ́run bá dá, tàbí tán bí láti inú èèyàn tí ò nítàn, èmi ò rò bọ́ Ọlọ́run bá ti dá. Tó dẹ̀ mo ṣe ń kí gbogbo wa o, gbogbo ẹ̀yin tẹ́ ti comment, mo fẹ́ kẹ́ ẹ̀rù dáadáa pé ṣẹ́yìn náà ò nítàn. Bàbá, ẹlòmíì tí yóò fi bímọ 3 4 sílé ọkọ, kò ní sọ fún ọkùnrin pòun ti bímọ bìkan rí. Torí pé ó kíìpù tán rẹ̀, ẹ̀yìn ọ̀rẹ́ yìn, ìtàn tó wá kíìpù yẹn, ọwọ́ apàdà máa di ìṣòro lọ́jọ́ iwájú. Tó dẹ̀ mo sọ pé kò sẹ́dá kan tí ò ní tán. Gbogbo wòlíì tẹ́ wo káàkiri, gbogbo àwọn àfáà àti gbogbo àwọn oníṣẹ̀ṣe kò sẹ́ni tí ò ní tán. Torí ẹ̀ la fi sọ wípé ìtàn tí wọ́n náà sọ, wòlíì mi wà tó yẹ pé yóò sì mọ kíìpù tiẹ̀. Ẹ ń wò mí ẹ̀yin wòlíì àbí? Ẹ má wọ̀rí bó ṣe ń bọ̀ nílé tẹ̀yìn náà. Torí ẹ̀ ni mo máa ń kọrin wípé àwọn kinní kan láwa sẹ̀mí ni jọ̀wọ́ rẹ̀ ní gbangba ní gbangba gbára rẹ̀ gbangba fi ń gbà wá ní gbangba. So